أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا. إنه من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ونصلي ونسلم على أشرف رسل الله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن اتبع هداه وسلك سبيله إلى يوم الدين. أما بعد. Adá ọpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún Ọlọ́run, ọba alágbára, ọba aláṣẹ, ọba tí ń jọba bọ̀ látàná, òní ń ṣèjọba bọ̀ lénìí, ọ̀nà ni ó máa ṣèjọba lọ́la. Ẹsẹ̀ rẹ̀ ò ní yẹ̀ láéláé, agbára rẹ̀ ò ní kúrò, nígbà tí èrò rẹ̀ láéláé ni ó máa ṣẹ lérí àwọn ẹ̀dá. Òun lọ́ba tí a kí, òun lọ́ba tí a yìn lórí oore tí ń ṣe fún wa tí ò dáwọ́ ẹ̀ dúró. À ń bẹ̀ wípé kó ṣàlékún oore fún wa, àti bẹ̀ wípé kó ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀ f'Ànábì Muhammad àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé Ànábì àti gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ di ọjọ́ ẹ̀san. Gbogbo ẹ̀yin ọmọ ìyá wa mùsùlùmí, à ń kí yín wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àwa ní tí ń tòótọ́ ní orí ètò wa tí a mọ́ mú wá sí ti gbọ́ ara wa lọ́sẹ̀ọ̀sẹ̀, ethics marriage, ẹ̀kọ́ tí lọ́kọláya nú wa tá a máa fi gbé ìgbésí ayé rọrùn, tá a máa fi gbé ìgbésí ayé léyìí tí ó ṣe déédéé tó wọn Ọlọ́run tó wọn òjíṣẹ́ rẹ̀. A mú wá sí ti gbọ́ ara wa látinú tírà àfáwà Abu Hamid al-Ghazali, tírà Ihya Ulumuddin, tírà tí wọ́n fi dá gbogbo mùsùlùmí ayé ráyé lẹ́kọ̀ọ́ bó ní pàtó ẹ̀sìn àti pàtàkì ẹ̀sìn, bó ló ṣe jẹ́ gan, bó ló ṣe rí gan. Tírà náà ń sọ̀rọ̀ ní oríṣiríṣi agbọ́nrin, gbogbo àwọn nǹkan tí ẹ̀sìn pa wá láṣẹ nínú ìjọsìn àti nínú ìwà àti nínú ìṣesí. Odindi apá kan nínú tírà náà ni wọ́n yà sọ́tọ̀ tí wọ́n ṣe ní chapter tí ń dá wa lẹ́kọ̀ọ́ nípa marriage àti àwọn ẹ̀kọ́ tó yẹ kí ọkọ àti ìyàwó ká dìmú nínú tán pè ní marriage. Náà là ń bá bọ̀ tá a fi bá ọ̀rọ̀ débi àwọn ẹ̀kọ́ tí al-Imam Al-Ghazzali ti ń sọ fún wa wípé ẹni tí ó bá pèrè lọ́kọ ìyàwó ó ní láti di àwọn ẹ̀kọ́ wọ̀nyí mú. Àti bá dórí ẹlẹ́ẹ̀kejì, ẹlẹ́ẹ̀kẹta tá a fi gbáyé gbádùn pẹ̀lú ìyàwó nínú ilé, òun ni an yazida ala ihtimali al-adha bil-muda'abati wal-muzahi wal-mula'aba. Nínú nǹkan tí ọkọ ìyàwó gbọdọ̀ dì mọ́ ìwà rẹ̀ nínú ẹ̀kọ́ tí jẹ́ kí inú ilé ó dùn kó lárinrin, òun ni pé kọ́kàn má jẹ́ àmúmára sùúrù tá a sọ gbẹ̀yìn ní pé kó lámúmára. Ọkùnrin gbọdọ̀ lámúmára ẹni tí ó ṣe ọkọ ìyàwó, tá a fi wọ́n ń sọ báwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam náà ṣe ṣe àti báwọn Ànábì Ọlọ́run náà ṣe lámúmára. Wọ́n ní kó má jẹ́ àmúmára nìkan, nínú tó gbọdọ̀ wà ń bẹ̀ ni pé al-muda'aba, kí ọkùnrin tí ó bá jẹ́ baálé ilé kó jẹ́ nìkan tí ó mèrè ṣe. Eré tí wọ́n ń sọ ni pé kó jẹ́ nìkan tó mọ obìnrin bá ṣàwàdà, kó mọ bí yẹn ṣe bá wọn jíròrò, kó mọ bí yẹn ṣe, kó má jẹ́ sí pé ó wà nínú ilé yó dàbí ìgbà kó kù ní ìbẹ̀ nínú ilé, gbogbo ìgbà náà ló máa fi serious. O ní láti lásìkò eré, o ní láti lásìkò àwàdà, o ní láti lásìkò ìdọ́wẹ̀kẹ́ pẹ̀lú ìyàwó. Kó má jẹ́ sí pé líle lójú rí ó máa wà òkè lókè ní gbogbo ìgbà, àbí kó dé láti fi iṣẹ́ kó tún máa ṣiṣẹ́, tó bá délé kó ṣá máa serious ní gbogbo ìgbà.
kò yẹ fẹ́ni tá bá fẹ́ pè ní ọkọ ìyàwó gidi. Nínú ẹ̀sìn rẹ ló wà kó jẹ́ni tí máa ṣeré tó bá délé. Ọ̀gbọ́, nínú ẹ̀sìn ló wà. Wọ́n sọ pé ẹ bá ti ń bóbìnrin ṣeré jù yó máa ríyàn fín, yọ́kàn máa bàjẹ́ sí ni. O ní láti ní ìwọ̀ àti ọ̀wọ̀ ńláńlá nínú ilé. Ìta la ti fẹ́ kó lọ́wọ́, ìta àwọn náà ló ti ju ọ̀wọ̀ nù. Ọba dáa ní àwọn ọ̀rẹ́ àwàdà ní kura. Gbogbo yẹn lọ́mọ ọlẹ́lẹ́fẹ̀ ládùúgbò àfọ̀dọ̀ ìyàwó rẹ̀ nìkan. Níbi tó ti ń proof maturity nù, opposite ni, àkàsí ni. Ìta ló yẹ kó ti lọ́wọ́ lára kó má ṣe rin fín. Sórí inú ilé jí wọ́n free láti máa rin ọ̀fin kan máa tẹ̀ ọ́ mọ́lẹ̀ bó ti yẹ kó rí nínú ilé nù. Kó di kìnìún níta, àmọ́ tó bá dé inú ilé kó dàbí olódò àbí kó dàbí èkúté inú ilé. Sọ kó ọ̀rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ fún ìyàwó, kó ọ̀rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ fún ọmọ, kó máa bá wọn ṣeré. Òjíṣẹ́ ńlá Nabi sallallahu alaihi wasallam tó lóore jẹ̀mí rẹ̀ lọ, ó súnmọ́ Ọlọ́hun, ó serious jù wá lọ. Ànábì serious jù ọ́ lọ, kò síbi tó lè serious dé láyé, ó serious jù ọ́ lọ. Ó palẹ̀ mọ́ fálkìyámọ̀ ju wa tèmi lọ. Tòun ti bẹ́ẹ̀, ó ráyè láti máa bá ìyàwó rẹ̀ ṣeré. Wọ́n ló jíṣẹ́ ńlá Nabi sallallahu alaihi wasallam nínú hadithi tí ó gbajúmọ̀ ni, òun àti ìyàwó Aisha, wọ́n àjọ máa ṣeré. Débi wípé wọ́n níjọ́ kan, Ànábì àti Aisha sallallahu alaihi wasallam wọ́n ní láti jọgun nǹkan ọ̀gùn, wọ́n sáré. Ànábì àti ìyàwó Aisha wọ́n sáré. In tó jọjù ní pé ẹsẹ̀ wọn yìí sá. Àmọ́ arẹ́gbàwá náà tó tọ́ka pé nǹkan ọ̀gùn ni wọ́n fi sá. Wọ́n á jọ sáré ìdíje pé ta ní ó lára wọn. Nínú èmi àti ẹ̀ ta ló mèrè ṣáájú. Òjíṣẹ́ ńlá ń kọ́ ńbo ló wà, òun àti ìyàwó rẹ̀ ń sáré lọ́wọ́. Òun àti ìyàwó rẹ̀ ń ṣe kíni? Wọ́n ń sáré lọ́wọ́. Ṣé o mọ̀ wípé ní public níta gbangba ìwọ kì í tiẹ̀ fẹ́ kán mọ̀ wípé ìyàwó rẹ̀ rèé. Ọmọ tweet ẹ̀ bí ìgbà pẹ́ gbin nǹkan ni tí ò gbọdọ̀ súnmọ́ ọ. Ọjọ́ Ànábì sallallahu alaihi wasallam. Ọjọ́ Ànábì. Àwọn àṣà kan ń bẹ tí àwa ọkùnrin nílẹ̀ Yorùbá ta ti gbèrú sórí. Tí ẹ bá ṣe pé ìgbà táwọn èèyàn tún kàwé nísìn tójú ńlá, táwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ tún kọ́ àṣà mìíràn tó yàtọ̀ sí lọ́dọ̀ òyìnbó. Òun ni pé ẹni tá bá ti pè lábí èèyàn tó jọkùnrin, pàtàkì jùlọ tó bá ti wá jẹ́ lẹ́sìn, tó bá ti wà ń ta gbangba lójú àwọn èèyàn, yóò máa ṣe ìyàwó rẹ̀ bí ìgbà pé kíyàwó wà lọ́tọ̀ kó wọn wà lọ́tọ̀. Wọ́n bá ti ní ṣéwù ńláńlá ni àbá fàgbà, ààrẹ tí kó máa fàyàwó dá ní public. So afẹ́kọ́ wà ní ààyè kan lọ́tọ̀, kíyàwó rẹ̀ náà lọ wà ní ibì kan tó jìnnà lọ́tọ̀. Bá Ànábì ti ṣe kọ́ wọn. Tẹ́ bá rẹ́ni tí ń ṣe ìtọ́ yàtọ̀ sí, bóyá ń kọ́ lọ́dọ̀ àwọn ìbò, àwọn pásítọ̀ náà ń kọ́ lọ́dọ̀ ọ̀làjú ní change ilé yẹn. Tó bá sí pé tẹ̀sìn ni, ẹ̀sìn ti là wá lójú ṣáájú. Tó bá sí pé Ànábì sallallahu alaihi wasallam la fẹ́ jọ. Òun rèé ní gbangba yìí níta, wọn àti ìyàwó rẹ̀ jọ ń sáré. Wọ́n wá ta ní ọ̀la ara wọn. Kìí ṣe kan wọ́n sì ṣe bẹ́ẹ̀ o. Ìyá Aisha láwọn ṣe bẹ́ẹ̀ kìí ṣe kínní. Wọ́n tuntun ṣe lẹ́ẹ̀kan sí. Ànábì láwọn lákọ̀ọ́kọ́ òun la Ànábì sallallahu alaihi wasallam. Ó ní àmọ́ nígbà táwọn ó tuntun dánwò nígbà míì, Ànábì la òun, ó ní nítorí pé òun ti sanra sí. Ti pẹ́ nílé ọkọ wọn ti bọ́ yó, ó ti sanra sí sallallahu alaihi wasallam. Ànábì ráyè bẹ́ẹ̀ fóbìnrin. Bóò ni tiẹ̀ ṣe jẹ́ tó ní ráyè láti bá ìyàwó tiẹ̀ ṣeré, láti gbé ìyàwó rẹ̀ jáde. Ní pé kan ájọ mọ́ rí yín papọ̀ ní public àbí kó fa ìyàwó rẹ̀ dání kí láburú ti ń bẹ̀m̀bẹ̀. Àwọn èyí tí ọ̀bẹ kọ́ Islam mọ̀, ó ní pé bóyá kí ọkọ àti ìyàwó láwọn kiss ní gbangba. Aláàlí rẹ̀ ní tòótọ́. But irú yìí tó ṣe tó fi jí àwọn ẹlòmíì lára lẹ̀, ìyẹn ò bójúmu, kò bẹ́kọ̀ mu. Àmọ́ pé ká wá fa obìnrin dání tó jẹ́ ìyàwó rẹ̀, aláàlí rẹ̀, kẹjọ wà papọ̀ níta gbangba, kò sábúrú ńbẹ. Ó bá jẹ́ ṣéwù, ó bá jáfa, ó lè jáfa tó Ànábì Muhammad, ó lè àbọ̀mọ́lọ́run tó Ànábì ni. So bó ló ṣe fẹ́ serious ìjà Ànábì lọ sallallahu alaihi wasallam. Àwọn ẹ̀kọ́ yìí ti wà fáwọn mùsùlùmí, ọ̀làjú yìí ti wà fáwọn mùsùlùmí látọ̀dọ̀ òjíṣẹ́ tí Olúwa fi ṣẹ́rán sí wa. Kìí ṣe bẹ́ẹ̀ nìkan, Ànábì sallallahu alaihi wasallam ó tún entertain ìyàwó Aisha ńjọ́ kan. Wọ́n ní àwọn kan wá ṣeré, àsìkò ọdún ni wọ́n pè é.
àwọn ará Habasha wọ́n ń ṣeré ní mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam ni ànábì wa ń sọ fún ya Aisha gẹ́gẹ́ bí ọmọ kékeré ń pè ṣọ́ wàá wòran. Ànábì wa gbé e séjìká, ó lè rí ìjìká ànábì sallallahu alaihi wasallam lòun wà tóun ti ń yọjú wo àwọn tí wọ́n ń ṣeré. Nígbà tó ṣe díẹ̀ ànábì ní èyí tó wo ní náà tó, èyí tó wo ní náà tó. So ànábì sallallahu alaihi wasallam ó fààyè rí lẹ̀ fún ìyàwó àti bá ìyàwó náà ṣeré. So ànábì sallallahu alaihi wasallam kì í ṣe èèyàn kankan dúdú àsìkò tá a wà tí tá à ń sọ yìí tánàbí wà, àsìkò ogun, àsìkò fìtínà, àsìkò wàhálà tán dáná ogun ya, iná ọ̀tẹ̀ ya lọ́tún lósì, ogun yẹ̀húdí ọ̀tọ̀, ogun àwọn ẹlẹ́bọ ọ̀tọ̀. Tòun ti bẹ́ẹ̀ ó sì fún ìyàwó ní táìmù láti máa bá wọn ṣeré. Imam Al-Ghazzali ní ó ṣe pàtàkì kí ìwọ ọkọ ìyàwó kó di eléyìí kó dì mọ́ ẹrù rẹ̀, ní pé ó máa ní táìmù fún ìyàwó láti máa ní àjọsọ, láti máa lérí ṣíṣe. Nígbà tó máa Nábì sallallahu alaihi wasallam lè máa ṣerú eré báyìí pẹ̀lú ìyàwó, lè máa gbé ìyàwó rẹ̀ pé kó wá wò àwọn tí ń ṣeré. Kí láburú kí wọ́n náà gbé ìyàwó tiẹ̀ náà jáde, ń bò lẹ́ ń lọ, a fẹ́ lọ páàkì kan, a fẹ́ lọ ṣeré ni. Kò sáburú ńbẹ̀. Nígbà tí ọba Islam mu ọba ti ní ìṣẹ̀lẹ̀ ńbẹ̀, kò sáburú kẹjọ náà jú jáde kọ́ mọ̀ máa jẹ́ inú ilé nìkan gbogbo ìgbà. Kódà tọ́lọ́run bá kẹ́yìn dáadáa, ẹ tún lè máa ṣẹ̀dú àwọn wíkẹ̀ndì kẹ́ máa wá àwọn àsìkò kan lọ àwọn hòtẹ́ẹ̀lì 5 star tágbára yín ò bá ká 7 star, tágbára yín ò bá ká 5 star náà ẹ dúró ní star kékeré tágbára yín bá ká, níbi tí ẹnu ò ti ní sọ yín pé kí wọ́n wá ṣe lóòtẹ́ẹ̀lì ni o, tí wọ́n ní rò pé ó gbé obìnrin míì wá, ẹ lọ bẹ̀ ẹ yí ìràpadà kó má jẹ́ inú ilé tó ti sú yín náà lẹ́ ń gbé gbogbo gbà. Ẹ máa rí níhùn àjọṣe yín, ẹjọ́ ṣeré jáde, ẹlòjọ́ méjì ń bẹ̀, ṣe wíkẹ̀ndì ń bẹ̀, kẹ́ ẹ máa padà wálé, ẹjọ́ travel kò sáburú ń bẹ̀. Bó ṣe yẹ kí inú ilé mùmínì tó bá gbọ́ Ọlọ́run gbọ́ lódodo bó ti yẹ kó rí nù. Àwọn ẹ̀kọ́ yà Ànábì ti kọ́ wa, má jẹ́ kí wọ́n fi ọ́ lára balẹ̀ kó o tó fara balẹ̀. Ọgbọ́n ayé nù, ọgbọ́n ẹ̀sìn yìí tá à ń sọ látẹ̀kàn yìí. Ọgbọ́n ayé tí wá ní pé má jẹ́ wọ́n fi ọ́ lára balẹ̀ kó o tó fara balẹ̀. Ọ̀rọ̀ tí ń sọ ti yé rodo ńlá káyì. Ṣọ́ra àwọn obìnrin tí wá ń lẹ̀ Yorùbá ẹ̀sìn tí ìyí ọ̀pọ̀lọpọ̀ wọn tó nǹkan. Tí wọ́n bá ti rí ìnira jù lọ́dọ̀ ọkùnrin, kì í pẹ́ kí jìnnà táwọn mọ̀ràn burúkú fi mọ́ sún mẹ́gbẹ̀ẹ́ wọn. Wọ́n pe kíní kan káyá mọ́tà ìwọ náà ti máa gbọ́. Tí wọ́n bí lè lò ó fún ọ, wọ́n fi ọ́ lára balẹ̀ o. Ara tó fẹ́ fi balẹ̀ yẹn, ọ̀ náìsì ń ti pa, ò ní mọ bó ṣe náìsì. Kò yẹ kó rí bẹ́ẹ̀, àìlẹ́sìn lọ bá wọn dé bẹ́ẹ̀. Àmọ́ reality tá ń live nínú ẹ̀. So nígbà tó bá ń fi ojoojúmọ́ lejú, tó ń fojoojúmọ́ le, tó àyẹn máa le mọ́bìnrin ni wọ́n dẹjúlẹ̀ fún, ọba dẹjúlẹ̀ fún nísìnyí yóò ní ọ̀fin, yóò bàjẹ́, yóò ṣe kíní kan. Ọwọ́ àgbáyé rẹ̀ gbóná. Ó ṣeé ṣe kí Ṣẹ̀tánì ó tì ní tìkùtì àtàwọn mọ̀ràn burúkú. Débi tí wọ́n gbáyé tiẹ̀ náà débi tí kò ní tẹ́ àwọn abiyamọ tán bí ọ sáyé, kò ní tẹ́ wọn lọ́rùn pé kílẹ̀ padà wá sọmọ wa dà yìí. Nígbà tó ọba ọwà ń bí ibi iṣẹ́ ò rí bí fókọ̀sì lérí iṣẹ́ rẹ̀ gan mọ́, ìyàwó rẹ̀ ló gbèrú ń tipa. Kìí ṣe pé ó mọ̀ọ́mọ̀ gbèrú, wọ́n gbé ìka olórí ni. So ṣọ́ra pé ní tó yẹ kó o ṣe lásìkò kó tó di pé ó máa ṣe ní tìtìpa. Ẹ̀sìn náà ló kọ́ bẹ́ẹ̀. Ṣọ́ra Ànábì ní khiyarukum, àwọn tó dáa jù nínú yín, khairukum li nisaihi, àwọn tá a béèrè rẹ̀ lọ́dọ̀ ìyàwó rẹ̀ pẹ̀lú ìyàwó ní tán ní ṣé bá lè wa èèyàn nìyẹn. Yìí tẹ́ mọ̀ sí níta ipò náìsì yẹn kéré o, ó náìsì jù bẹ́ẹ̀ lọ nínú ilé. Tí ìyàwó rẹ̀ bá lè sọ bẹ́ẹ̀ nípa rẹ̀, Ànábì láwọn tó dáa jù nínú wa nù sallallahu alaihi wasallam. Kì í mọ̀ sí àwọn aláwẹ̀ ló dákọ̀, kì í sì sí àwọn tó mọ̀rún kí jù ló dákọ̀, kì í sí àwọn tó la tó ń ṣe sàárà jù ló dákọ̀. Nítorí ẹlòmíì kan dáa níta ni, gbàrà tó mọ̀ sọ̀rọ̀ rẹ̀ dáa, ìpè níyàwó rẹ̀ ń gbé iṣẹ́ nínú ilé. Gbogbo ìwọ tó bá rí bẹ́ẹ̀, ó tí ọ̀rọ̀ náà lọ o, ọ̀rọ̀ náà lọ. Sayyidina Umar radiyallahu ta'ala anhu, bó ṣe jẹ́ nìkan tí ó gbajúmọ̀ kó burú, ọjà kíkanjú, pé ó le léèyàn, bó ṣe jẹ́ bẹ́ẹ̀ tó, wọ́n lóhun gẹ́gẹ́ ń sọ pé yanbaghi lirrajuli an yakuna fi ahlihi mithla as-sabiy. Tó bá ti dénú ilé, bó ti yẹ kọ́mọ ọkùnrin tẹ́ni tá ń pè lọ́kùnrin, ọkùnrin gidi. Òun ní pé kó dàbí ọmọdé nínú ilé, kó dàbí ọmọdé nínú ilé, kó dùn ní fín.
ìta ni wọ́n ti gbọ́dọ̀ rí ọ̀fin, ìta ni kó ti ṣákín. Wọ́n tutù láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ kó máa lejú kó máa ṣe bí ọba nínú ilé ní tó lè dánwò láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ níta. Ọba mọ̀ pọ̀ mẹ̀ṣẹ́ jà, àwọn ọ̀rẹ́ rẹ̀ ni ọ̀tá láyà ń ta. Àmọ́ kó máa jẹ̀ṣẹ́ nínú ilé kó máa ṣe bí ọmọ alẹ̀ dí yàkó ọmọ lọ́lẹ̀ dí mọ́bìnrin mọ́ obìnrin lọ ń yọ̀ṣẹ́ sí lọ ń gbá lábàrá. Ọ̀rọ̀ àwọn tó mẹ̀ṣẹ́ jà wọn tán mẹ̀ṣẹ́ kù bí òjò orí wọn ń ta òun ṣe bí adìyẹ tó jò pa. O lè ṣe bí ọkùnrin níta, inú ilé ló tún wá ń ṣe bí ọba. Kò yé ọ bẹ́ẹ̀. Níta fẹ́ ni pé tó bá dénú ilé kò ṣe bí ọmọdé. Tó bá déta fa idha kana fil qawm, tó bá dáàrin àwọn èèyàn rẹ̀ níta wujida rajulan, kan rí ọlọ́kùnrin. Bó ṣe yẹ kó rí nìyẹn. Wọ́n ní nínú làbárì tí wọ́n gbà látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam, wọ́n ní inna Allaha yabghadu al-ja'dhari al-jawwab. Olúwa máa bínú sí àwọn ọkùnrin tó bá jẹ́ sí pé ja'dhariyu ni. Ta ni jẹ́ ja'dhariyu? Ẹni tó lè mọ́ ìyàwó ẹ̀ kí ìyàwó rẹ̀ lè fẹ́ mọ́ tọ̀ ara tó bá gbóhùn ẹ̀ kó kàn tiẹ̀ dé wọlé, kò ní mọ bí ó ti bá a sọ̀rọ̀. Ọ̀rọ̀ tó simple yóò ṣẹ̀ṣẹ̀ máa rán ni sí ni. Ẹ bá ń bálájì sọ. Ẹ lè bọ́kọ yín sọ̀rọ̀ fúnra yín. Ẹ sábà ń sọ fún wọn pé kán jẹ́ ń wá. Kò mọ bí ó ti bọ́ ọ sọ̀rọ̀. Kò mọ bí ó ti ṣàlàyé fún ọ. Má jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀. Wọ́n ní tó bá lọ́dọ̀ ìyàwó rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ wọ́n lọ́lọ́run kórìíra rẹ̀. Ọlọ́run gangan fúnra rẹ̀ kórìíra rẹ̀. Al-mutakabiru fi nafsihi, ìtumọ̀ rẹ̀ nu, tó ní gbéraga nínú ilé síyàwó àti sọ́mọ. Ẹni tọ́lọ́run kórìíra ni máa rí bẹ́ẹ̀. Imam Al-Ghazzali ìyẹn jẹ́ ìkan tó tún fi kún àwọn nǹkan tí ẹni tó bá fẹ́ ṣọkọ ìyàwó tó gbọ́dọ̀ dì mọ́ ẹrù rẹ̀. Tó gbọ́dọ̀ dì mọ́ ẹrù rẹ̀. Ó ní pé kó jẹ́ni tí ó máa bá ìyàwó rẹ̀ ṣeré, kò sì jẹ́ni tí yóò lọ yàyà nínú ilé lásìkò tó máa fi bá wọn dá ọ̀rọ̀ ẹ̀kẹ́, tó máa fi bá wọn ṣàwàdà, tó máa fi bá wọn gbogbo nǹkan tó simple nínú iṣẹ́ ilé gan ó lè máa bá wọn ṣe níbẹ̀. Ànábì sallallahu alaihi wasallam àti sọ fúnra wa ń jò ní a máa ran àwọn ìyàwó rẹ̀ lọ́wọ́ bá wọn ṣe iṣẹ́ nínú ilé. Àmọ́ o Imam Al-Ghazzali wá fẹ́ lẹ́ẹ̀kẹrin kún. Ó ní alla yanbasita fi du'abati wa husnil khulqi wal muwafaqati bi ittiba'i hawaha ila haddin yufsidu khulqaha wa yusqitu bil kulliyati haybatahu 'indaha. A ní ó máa rọ̀ fún ìyàwó kó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fóbìnrin, kò gbúdọ̀ dé level tí yóò ṣàkóbá wa ìyàwó rẹ̀ tó bàjẹ́. Náìsì síyàwó, dáa síyàwó, dáa sọ́mọ, rọ̀ fún wọn nú ilé, jú mọ́ rí ọba sọ̀rọ̀, jú mọ́ rí ọba dámọ̀ràn. Àmọ́ ìyẹn ò túmọ̀ pé kó dé level tí yóò wá ṣàkóbá fún wa ìyàwó rẹ̀. Àwọn ìwà tí ó dáa tí ó yẹ kó sí lọ́wọ́ rẹ̀ ń wà lọ́wọ́ rẹ̀ nítorí kò lólùbáwí. Ọkọ rẹ̀ ò lè dá bá sọ̀rọ̀. Wọ́n ní sọ́kọ lélẹ́yìn wá fẹ́. Eléyìn ìmọ̀ sọkùnrin gbẹ̀wù dánimọ̀ ni. Wọ́n ti gba ṣòkòtò ń dè rẹ̀, wọ́n ti gbé skẹ́ẹ̀tì fún. Kò gbọ́dọ̀ dé level yẹn o. Ẹ̀sìn náà fẹ́ kó dé level yẹn. Mọ́ sọ pé ẹ̀wò ayé John ni ọkùnrin kọ́ máa ní òun pàṣẹ fúnbìnrin kan àbí kó máa sọ pé tóun fẹ́ ni ò lè lálé lọ́wọ́ o. Ẹ̀ẹ́jọ́ máa decide lórí gbogbo nǹkan ni. Àsìkò gbọ́dọ̀ wà tí wọ ọkùnrin gẹ́gẹ́ bí baálé ilé tó lè decide, tó ní discretion pé tí mo fẹ́ kó ṣẹlẹ̀ ni, tí nǹkan òun sì gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ó gbọ́dọ̀ lose ilé yẹn o. Imam Al-Ghazzali fi ilé yẹn náà kún ọ̀rọ̀. Ó ní fala yada'u al-haybata wal-inqibada ma'a ma ra'a munkaran. Lóòrò tó bá di sí ìyàwó rẹ̀ bá ń ṣe ìbàjẹ́, kò kírun, kó máa wà lílé mọ́ débi tí ó fi dẹni tí ń kírun. Kó kàn máa gbogbo ẹ̀tọ́. Kò mú màdámù kí ni ẹ̀ Ọlọ́run jẹ́ ọ̀rọ̀ màdámù lọ́rùn. Èso ọkùnrin mọ́ ti dìdàkudà o. Èso ọkùnrin ó bá sì lẹ́bí káwọn ẹbí rẹ̀ ó dìde sí ọ̀rọ̀ rẹ̀. Nǹkan ti bàjẹ́ lára rẹ̀. Má jẹ́ kí ó débi pé ìyàwó rẹ̀ ó jẹ̀bi èèyàn ládùúgbò wọn àtẹnìkan ní ìṣù kan ní ṣọ́ọ̀pù rẹ̀ àbí lọ́jà rẹ̀ àbí ibi iṣẹ́ rẹ̀ kó má wà lè dá a bá wí, kò gbọdọ̀ débẹ̀. Kó tiẹ̀ máa lè bẹ̀rù rẹ̀ pé baálé ilé mi ò gbọdọ̀ gbọ́ sí ẹ dákun má jẹ́ kí baálé ilé mi ò gbọ́. Kó má ṣẹ́ yẹn, kó má sí yẹn mọ́ láàrin yẹn, kó má ṣẹ́kù. Nǹkan ti bàjẹ́ nù. Wala yaftahu baba al-musa'adati 'ala al-munkarati al-batta. Má ṣílẹ̀kùn bàjẹ́ pẹ̀lú pé mo fẹ́ rọ̀ fún ìyàwó mi, kó máa support ẹ̀ lérí aburú.
bal ma ra'a ma yukhalifu ash-shar'a wal-muru'ata tanammara wa amta'adha lórí ra bá ti rí tó tako ẹ̀sìn àbí tó tako ọmọlúwàbí lára ìyàwó rẹ̀ jẹ́ kó mọ̀ pé ó bínú kó náà ti mọ̀ bẹ̀rù kalẹ̀ kìí ṣe pé a bá sì wá sọ fún un nísìnyí ọkà gidi borí ni ìwé tí ẹ dóòtọ́ ìyàwó rẹ̀ náà ló ń bá sọ̀rọ̀ báwọn ó yẹ kó lè dóòtọ́ tó bá sọ fún tó bá ti mọ̀nà tí wọ́n fi sọ fún yẹn gẹ́gẹ́ bí ọkùnrin kò yẹ kán kọ́ ó yẹ kiri tiẹ̀ náà pé kọ́ ọmọ bí yẹn ṣe àmọ́ kò yíwọ̀n sọ pé kò le jù ọ̀dọ́ kò sọ pé kò le jù ọmọ bá ti balance méjèèjì ni torí wà tí ń bẹ lọ́wọ́ obìnrin kọ̀ọ̀kan yàtọ̀ síra wọn tóbìnrin tiẹ̀ tí ó bá dàbí obìnrin míì tẹ́lòmíì fẹ́ ẹnìkan fẹ́ obìnrin líle ìwọ fẹ́ obìnrin ọmọlúàbí èyí tó fẹ́ obìnrin líle ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n ń sọ fún ọ pé obìnrin ò dùn fọwọ́ kékeré mú báyẹn wàá lé mọ́ wọn ni wá èyí tí òun fẹ́ bóyá ó rìkwáyà líle èyí tí wọ́n fẹ́ ó rìkwáyà mọ́ gba ìmọ̀ràn kí mọ̀ràn kọkàn á lọ lò nínú ilé rẹ̀ ilé tiẹ̀ ó dàrú ilé tí wọ́n mọ̀ tó so irú ìyàwó tó fẹ́ ni ó determine irú ọwọ́ wo níbo ló ti máa rọ̀ níbo ló ti máa le torí Olúwa ló fi ọkọ ṣe ẹni tí ó máa balance àṣìṣe ìyàwó náà jólúmọ̀ràn fún ọkọ ìyàwó rẹ̀ ò gbọ́dọ̀ wá pínyìn kìn àbí kí wọ́n gan pínyìn kìn débi pé nígbà tí ẹ̀ ń pẹ́ pé kínú ilé yín ṣáàdùn kọ́ mọ̀ sí pé ẹnìkan ń pàṣẹ débi tí ìyàwó rẹ̀ fi wá ń ṣèbàjẹ́ tó sì ní káyì rẹ̀ lọ́wọ́ àìní káyì rẹ̀ lọ́wọ́ àbí kán mọ̀ lè fẹjọ́ rẹ̀ sùn ọ́ kán mọ̀ òun kẹ́ ẹ má lọ́dọ̀ ọkọ rẹ̀ kò mọ̀ ní make any difference kò mọ̀ sí yàtọ̀ kò mọ̀ lè dá báwì ìyẹn ò dá o torí pé Sayyid aṣíwájú lọ́rọ̀ al-Qur'an pé ọkọ ẹ̀wọ̀n nígbà tí ń pìtà anábì Yusuf alayhi salatu wassalam ìgbà tó ní anábì Yusufu arábìnrin yẹn tilẹ̀kùn mọ́ látẹ̀yìn wọ́n tilẹ̀kùn nígbà tí anábì Yusufu ọmọ wa sá ara pé òun ò ní ṣe ìbàjẹ́ yìí òun ò ní ṣe ìbàjẹ́ yìí tárábìnrin yẹn ó dì í mú látẹ̀yìn tí ó faṣọ rẹ̀ yá látẹ̀yìn ẹni tó jẹ́ ọkọ arábìnrin yẹn tí ń jọ̀gá fún anábì Yusufu alayhi salatu wassalam wá òun náà fẹ́ wọlé lẹ́nu ọ̀nà ó sì gbà wọn ní sílẹ̀kùn wọ́n bá a lẹ́nu ọ̀nà gbà tí Ọlọ́run ó describe scenario yẹn ó ní wa alfaya sayyidaha ladalbab alfaya Yusufu àti arábìnrin yẹn wọ́n ṣalábàápàdé sayyidaha olówó eré obìnrin yẹn sayyidaha ọ̀gá obìnrin yẹn ọkọ rẹ̀ ní al-Qur'an ń pè lọ́gá yẹn sayyid lọkùnrin gbọ́dọ̀ máa jẹ́ lọ́dọ̀ ìyàwó ẹ̀ má jẹ́ kí síyáàdà yẹn tí wọ́n gbé fún ọ ọ̀pá sẹ̀yìdíyà tí Ọlọ́run gbé fún ọ pa ṣáájú nílé wọ́n lùzì ẹ̀ o ìlùzì ẹ̀ gan-an a lè pè láì mórí Ọlọ́run nígbà tọ́lọ́run fi ọ́ ṣaṣáájú wọ́n fi ọ́ jọba wọ́n fi ọ́ jẹ ìjòyè ọ̀wá amòye yẹn lò oyè sẹ́yìdù wọ́n gbé fún ọ nínú ilé kọjá ṣáájú wọ́n ní kó o mọ̀ nìṣó kó wọn lẹ́yìn mọ́ a lọ ṣe pàṣípààrọ̀ kó a jẹ́ pé ìyàwó rẹ̀ ní gbáwájú ìwọ lọ́mọ tẹ̀lé lẹ́yìn nǹkan kí nǹkan ni wọ́n láwọn obìnrin lárúbáwá kan ṣàkó wọn kó jọ àbí wọ́n ní wọ́n máa ń sọ pé kanat nisaul arab yu'allimna banatihinna ikhtibara al-azwaj wọ́n máa kọ́ àwọn obìnrin wọn ní bí yẹn ṣe tẹ́sítì àwọn ọkọ tí yẹn bá fẹ́ fẹ́ wa kanat al-mar'atu taqulu libnatiha máa ra àwọn obìnrin tí wọ́n máa sọ fún ọmọ wọn tó bá fẹ́ lọ lé ọkọ wípé ikhtabiri zawjaki tó bá ti délé ọkọ dán ọkọ rẹ̀ wò ń sọ bẹ́ẹ̀ fọmọ rẹ̀ tó ń lọ lé ọkọ ni ó dán ọkọ rẹ̀ wò qabla al-iqdami kó tó di pọ́ ọmọ bó ṣe máa ṣe sí wal jur'ati alayhi tó fi mọ dédé àyà tó ní sí máa fi lọ díẹ̀díẹ̀ ṣọ́ra àrífín tóbìnrin ó bá mú wá díẹ̀díẹ̀ wọ́n máa fi lọ́yàn àfi lọ lórun nú ọkọ láàrífín lọ́dọ̀ obìnrin nature wọn ni o torí gbogbo tó bá ti fún wọn tó bá ti jẹ́ advantage wọn ó sì tún béèrè mọ́ wọn ò ní dúró déédéé tí bóṣowó náà ló fi lòun fóbìnrin in fact kò ní pẹ́ kò ní jìnnà tí ó tún máa fi dàbí ìgbà pé kò tó gbogbo nǹkan kì í tó lọ́dọ̀ tiwọn wọn ó tún máa wá sí bẹ́ẹ̀ náà làpọ́nlé tó bá ti ní déédéé àpọ́nlé tó ń fún wọn àpọ́nlé yẹn yóò tún dàbí ìgbà pé kò tó nǹkan ọkọ ọ̀rẹ́ rẹ̀ kan àbẹ́nìkan tí ń tún gbà pọ́nlé tó jù bẹ́ẹ̀ lọ ni ọmọ wò nígbà tó bá ti ń bá wọn ṣiṣẹ́ létọ̀ help wọn voluntarily kì í ṣe bí ń pa ẹni àmọ́ wọrí mo rí kódà ìpọ́ rẹ̀ mọ́ wọrí mo lè bọ́ lọ́jà lénìí kí n bọ́ lọ gẹ́tì kí làwọn kan tó need sọ fún mi kọ́ dúdú ẹ̀ sínú list send ẹ̀ sí mi màá bọ̀ gẹ́tì ẹ̀ ṣe pé voluntarily ló ń ṣe lọ́mọlúàbí yọkàn díjọ́ kan yóò kàn tún mú díẹ̀ kan sí ọ lára ó lè ní ọba àwọn lọ́ṣọ tètè mọ́ fura
ó fẹ́ chip ẹ̀yìn ó fẹ́ gbé wọlé sí ọ lára nù èyí tó bá ti ní gbà títí kí n bọ́ lọ sọ bó kí ló ṣe ọ lápá ọba tó dánrú àṣà yẹn wò ọ̀fẹ́ ó ti ní level tó ti fẹ́ stop ẹ̀ báwọn òun náà ti wá mọ̀ pé level yìí ni kíní ti dúró kò ní gbé mi kà á wọ́n ní ìyá yẹn ń sọ fún àwọn obìnrin máa ń sọ fọ́mọ wọn bá ti ń lọ ilé ọkọ pé kó lè mọ dédé àyàtọ̀ mọ̀ ní sọ́kọ rẹ̀ torí ìjọ tí ọba yíwọ́ òun ni pé tó bá ti kọ́kọ́ débẹ̀ ẹ̀ǹzẹ́rin zujaram hehe sórí kíní ikọ̀ tán máa jù lójú ogun yẹn tí máa tán máa ṣẹnu ẹ̀ ṣómṣóm wọ́n máa jù bí igi báyìí tán máa jù tán máa fi jagun àwọn commonly àwọn ọkùnrin máa nírú ẹ̀ lé oníṣòrí kíní tí wọ́n fi dé lẹ́nu tó ṣe ṣómṣóm yẹn lọ yọ kó dismantle rẹ̀ kó yọ bọ́lẹ̀ kó máa wo déédéé ìbínú tí ó bì fa insakata tó bá yẹ sí pé kò bínú ọba ní yíyọ ibi tó gbé sí ọ̀tọ̀ níbi tó ti bá kọ̀ wá bínú ó kàn bóyá àwọn ọmọ ló fi ṣeré bóyá ìyá yìí ni ó kàn ṣèṣì misplace ẹ̀ insakata tó bá mú mára fàkọ́tìn láhàmà alátẹ́rìsì yìí tún máa ní fi mí wọlé ìyá gangan ní advice ọmọ rẹ̀ obìnrin o pé tó ti rí kó tolerate eléyìn àbí ok ó fẹ́ mọ déédéé ibi tí sùúrù ọkọ rẹ̀ mọ̀ òní tún máa ní fi mí wọlé tó tún ju eléyìn lọ ẹran inú kitchen ló yẹ kó ti lọ́ọ́ gé ẹran lọ́ọ́ gé lórí má gé inú kitchen sórí kíní òkúta tán máa gbé sẹ́yìn ilẹ̀kùn tán máa fi gáàrú ilẹ̀kùn yẹn ibẹ̀ ní kó ti lọ́ọ́ gé ẹran kí gbogbo ẹ̀ ṣe yànmọ̀yànmọ̀ kẹjọ wà ń bẹ̀ kíkẹ́ ẹran wà ń bẹ̀ ìṣinṣin ó bò ó lọ́dàn ò bẹ́ẹ̀ fa insakata tó bá wọlé tó bá tún òǹkà kí ló ṣẹlẹ̀ ń bí ẹran ńlẹ̀ jẹ́ ńlẹ̀ tó mú gbálẹ̀ tí ń gbà tó mú kinní kan tí ń nà fún rẹ̀ tí ò bínú tí ò yarí pé bó ti yẹ kó rí kọ́ yìí tó bá tún mú un mára bẹ́ẹ̀ èyí tó tún kàn ní pé fàkẹ́sìrí lẹ́yìn dọ́ọ̀mọ̀ bí sẹ́ẹ̀fì yìí ọ̀bẹ tó wà nílé mọ́ lò àdá tó wà nílé tẹ́ fi máa gé tẹ́ fi máa ṣá egun mọ́ lò ìdá rẹ̀ tí wọ́n mú jáde lọ́jà ìdá tẹ́ kí wọ́n fi dá ṣá egungun wọ́n fi dá ṣiṣẹ́ lé wọ́n fi jà ní ìdá rẹ̀ ní kọ́ lọ́ọ́ mú ìdá tó mú bérebére tọ́tọ́jú òun ní kọ́ lọ́ọ́ mú ìdá mídà ẹ má bínú a fi gé ẹran ní kíchìnì ni fa insakata tó bá dánrú eléyìí wò tó tún dákẹ́ ọmọ wọn ní ìyàwó máa sọ bẹ́ẹ̀ fọmọ rẹ̀ pé fàjáàlì al-ikafa ala dharihi nítòkù ní píkọ́ lọ wá tá a bá ṣe ẹṣin kíní tá a máa dè mẹ́ṣin lẹ́yìn òun náà ń pè ní ikaf tá a máa dè mọ́ lẹ́yìn tá a máa jòkó sí lérí so kíní sí ti ẹ̀yìn ẹṣin lọ gbé sẹ́yìn ọkọ rẹ̀ ala dharihi gbé sẹ́yìn famtatihi kọ́ máa wá gùn torí fa innahu himar ọkọ kọ́ lọ fẹ́ dọ́ǹkì lọ fẹ́ tó bá fi gbogbo ń ta kàálẹ̀ yìí lọ tí ń dẹ̀ ń dákẹ́ dọ́ǹkì lọ fẹ́ kì í ṣọkùnrin so nítorí díẹ̀díẹ̀ ni wọ́n máa introduce àrífín yẹn wọ́n ló determine level tó bá fẹ́ tolerate ẹ̀ mọ́ òun náà ti wá mọ̀ pé déédéé bí tí bá lè wá déédéé bí tó tolerate ẹ̀ mọ́ ni àmọ́ nígbà tó bá ń gbà lọ believe me ó padà máa gbé pọ́ọ̀sì rìn káàkiri ló kọ́ ipò wà romantic àwọn aláàjì wà romantic ni kódà ńjọ́ mi tó bá gbàgbá tí mọ́jì ọyọ́ ọ lẹ́nu lábẹ́ ń pọ̀ wà romantic náà ni pé ó wà romantic gẹ̀ẹ́ ó kó yàwó ẹ̀ mara sọlọ́run ní jó dé level yẹn kó o tó mọ̀ pé gbogbo nǹkan máa ní ìwọ̀ntúnwọ̀nsì ẹ̀kọ́ ẹ̀sìn ni ká náìsì sí ìyàwó ẹ̀kọ́ ẹ̀sìn ni kárọ̀ fún ìyàwó àmọ́ níjọ́ tó bá fẹ́ bá àrífín dé tètè ní límìtì fún nítorí dáa ní pé gbogbo iṣẹ́ tá a ní kọ́ ọmọ ràn wọ́n lọ́wọ́ máa bá wọn ṣiṣẹ́ lé yẹn voluntarily ní kọ́ ọmọ ṣe káwọn náà ti mọ̀ pé ń ràn wá lọ́wọ́ ni àṣàkẹ́ àyìnkẹ́ whatever tó bá máa pè kí ló ṣẹlẹ̀ lẹ́ni jálọ̀ jẹun ta mọ́ wùlẹ̀ dára ẹ̀ láàmú kó ló fẹ́ dáná jẹ́ ń gbé ọ jáde jẹ́ ń bọ́ ọ̀ra ń tá jẹ́ lẹ́ni jẹ́ ń bọ́ ọ̀ra bọ̀ wá voluntarily ló mọ offer irú àwọn nǹkan bẹ́ẹ̀ táwọn náà ti mọ̀ pé voluntary service ni àmọ́ kó ti wá di pé ọgbọ́dọ̀ ṣe báyìí wọ́n lọ́gbọ́dọ̀ ṣe báyìí wọ́n ti wá yanṣẹ́ fún ọ nínú ilé ọdọ yìí táwọn pàǹdà bí sọlá sọlá mọ hẹpọ àwọn ìyàwó rẹ̀ yìí á gbọ́ wípé wọ́n yanṣẹ́ yẹn fún nínú ilé ni o tẹmá ti yàn fún ẹ tó ti dojúṣe rẹ̀ nínú ilé problem ti ń dé kódò lè báyàwó rẹ̀ fọṣọ voluntarily nǹkan ọ̀rẹ́ ẹ àìsàn lọ bí iṣẹ́ lọ́la àwọn aṣọ yóò sì yóò ní wàá ṣe báyìí mọ wọrí kó dúdú ẹ wá ẹ̀yin bọ kó sínú washing machine papọ̀ mọ́ tèmi ṣiṣẹ́ dúdú ẹ papọ̀ kọ sábúrú àwọn tó bá ti ń di pé bàbá kínní ẹ wá bá ń fa àwọn aṣọ yìí ó ti rí pé
sound yẹn náà yìí rò pé wọ́n náà láìkì ẹ̀ tó bá yẹ pé ìjọba ọkùnrin kù lára rẹ̀ so máa ṣe é ní nọ́mbà fẹ́ kọ́ má jẹ́ nọ́mbà túláàsì ọ̀yẹ́ ọba hàn àmọ́ má jẹ́ ọpẹ́ síra wọn láti mọ ọ́fà àrùn nǹkan bẹ́ẹ̀ ọlọ́kan ọ̀jọ̀ kan mo fẹ́ bá yín dáná lé ní ẹ mọ́ wọ̀rí mo tiẹ̀ fẹ́ kẹ́ jẹun tèmi náà gbogbo irú nǹkan bẹ́ẹ̀ àfi múnú ilé dùn ni ọ̀sà burú ń bẹ̀ má jẹ́ kẹ́nìkan sọ pé bóyá o ti jẹ̀fọ́ gbogbo mẹ́ntálítì wa nílẹ̀ Yorùbá obìnrin ọkùnrin tí bá ń hẹ̀pù ìyàwó rẹ̀ ó ti jẹ̀fọ́ nù ó ti ṣe kinní kan nù táwọn ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ọmọ kọ níta sí ìyàwó rẹ̀ wọ́n tó lè rẹ bẹ́ẹ̀ o irú ìyàwó táwọn fẹ́ ó yàtọ̀ ó lè yàtọ̀ sí yìí tí wọ́n fẹ́ má gba ìmọ̀ràn ta kàn wá lò nínú tí mo sábà jẹ́ àdánwò níbi ìmọ̀ràn ni pé life case ẹnìkan kéèsì inú life tiẹ̀ gẹ́gẹ́ ìyàtọ̀ kínkínní lè wà ń bẹ̀ láàrin kéèsì tiẹ̀ sí tiẹ̀ tó bá lo nǹkan tóun lò nínú ilé rẹ̀ tó fi wà successful tó bá wá sórí Facebook tó lóun ṣe prógámù kan tí kàn kọ́ yín lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣètò lé yín tó wá mú mọ̀ràn yẹn lọ́dọ̀ ẹ̀ àbí fíìmù ló lọ́ọ́ wò tó ti mú làákàyè yẹn scenario kan lè wà difference kan lè wà kó ti yàtọ̀ láàrin ìyàwó tiẹ̀ àti tó wò nínú fíìmù àti tó kà nínú ìwé àti tó gbọ́ lẹ́nu ọ̀rẹ́ tó bá ní kó lò ó lè yíwọ́ so irú ìyàwó wo ló fẹ́ irú ọkọ wo ló fẹ́ ní ó determine irú ilé wo ni ẹ set fúnra yín so àwọn ẹ̀kọ́ yìí Islam fẹ́ ká lò ká nice sẹ́ni tá a pè níyàwó kájọ́ ọmọlúwàbí fún àmọ́ mọ́ bá a débi tí ó sọ̀rọ̀ rẹ̀ di kẹ́tẹ́kẹ́tẹ́ dọ́ǹkì nínú ilé tó á jẹ́ sí pé ìyàwó rẹ̀ gẹ̀wọ̀n ẹ̀ lè fẹjọ́ rẹ̀ sùn ọ́ ní gbogbo ará àdúgbò tí mo ń kẹ́ nógó èrè àníyàn bẹ́ẹ̀ dọ́dọ̀ rẹ̀ kò sí tó fẹ́ ṣe lẹ́ni tó lù ń jó ni àwa gan la yọ ọkọ rẹ̀ lábẹ́ rẹ̀ ń lù mọ́lẹ̀ ńlẹ̀ ni ó gbọ́dọ̀ dì bẹ́ẹ̀ lọ́dọ̀ ìyàwó rẹ̀ ló kọ́ pé Islam ní ká náìsì sóbìnrin Islam kọ́ lọ́bẹ̀ ní ṣe léyìn o kò pé oponú kò pé ọgọ̀ wọ́n fẹ́ kó jọmọ lúàbí ni ẹ mọ̀ wà Nábì náà sallallahu alaihi wasallam bá a ṣe ló náìsì sáwọn ìyàwó tó bó ṣe kó wọn mọ́ra tó wọ́n ní límìtì àwọn náà mọ límìtì nígbà tó rí Ànábì sallallahu alaihi wasallam àárẹ̀ tó fi lọ bọ́lọ́hùn àárẹ̀ gbẹ̀yìn Ànábì kò láǹfààní mọ́ kò ní strength mọ́ láti jáde lọ kírun fún àwọn èèyàn nínú mọ́ṣáláṣí àwọn èèyàn ti wá péjọ sínú mọ́ṣáláṣí wọ́n rí tí Ànábì wọ́n dẹ̀ ti ṣàlùwàlá wọ́n ti pèrún yóò jáde kò jáde yóò jáde ti táìmù fẹ́ máa lọ ni Ànábì wá ń pé ẹ pa Abubakar láṣẹ kó kírun fún àwọn èèyàn lérí àárẹ̀ tó wà nínú ilé yẹn náà ni pé ẹ jẹ́ ká Abubakar ó kírun fáwọn èèyàn ìyàwó Aisha ó wá object sí ṣáńkì bàbá tiẹ̀ ní Abubakar tí ń jọ̀rẹ́ Abubakar ń jọ̀rẹ́ fún Ànábì sallallahu alaihi wasallam bàbá Aisha tí ń jẹ́ ìyàwó Ànábì sallallahu alaihi wasallam Abubakar òun Aisha ń pé ká Abubakar ó kírun fáwọn èèyàn sábàbí ni pé Abubakar jẹ́ nìkan tó yára sunkún ọ̀rẹ́ Ànábì Abubakar ó wá kírun yóò sì kéwú jákè ẹkún yẹn ò ní jẹ́ kó tiẹ̀ rí bi lè ka Kùránì gan tí ó lójútùú ibi àwọn sunkún yẹn àwọn èèyàn mọ̀ ẹgbẹ́kún rẹ̀ sunkún ìyẹn ló jẹ́ kí Aisha mọ̀ ní Abubakar boko Abubakar yẹn ṣe nìkan tí yóò lè hold ara ẹ̀ tó bá ti dérí mímbàrí yọkàn mọ́ sunkún ni ní reason tí àwọn Aisha fi ní ká Ànábì mọ́jà Abubakar òkì kó jẹ́ lómi òkì Ànábì ṣáà ní rárá pẹ̀lú ipò rẹ̀ kò lè sọ̀rọ̀ tó nǹkan ṣáà Abubakar ní kẹjẹ òkì gbàtọ́ ìyá Aisha tún lọ bá ìyàwó Hafsa tó náà ń jẹ́ ìyàwó fún Ànábì sallallahu alaihi wasallam ó wá sọ fún Hafsa pé ìwọ náà wàá bá mi fẹnu kún kínní ìlọ́dọ̀ Ànábì ń pé ká Ànábì ọmọ jẹ́ kí Abubakar bàbá mi ó kírun kàn yẹn lòmíì tí ó kírun ni Hafsa náà bá sì tẹ̀lé Aisha wọ́n bá tún jọ wá bá Ànábì sallallahu alaihi wasallam pé èmi náà reason tí mo reason sí tí Aisha ń sọ pé ká Abubakar ọmọ kí ká jẹ́ lòmíì ó kí Ànábì yí padà fáwọn méjèèjì sallallahu alaihi wasallam ó yí padà fún wọn ṣẹ̀sìrì ọ̀tọ̀ fún ìyàwó láti fọkọ nímọ̀ràn wọ́n ti mọ̀ ṣerú ẹ̀ wọ́n ti mọ̀ fún Ànábì mọ̀ràn tẹ́lẹ̀ náà lójú wọn lè dán wò kì í ṣe nǹkan tuntun sọ̀kò sábúrúkọ fàyè ìmọ̀ràn àyè àjọsọ fàyè rẹ̀ gbàyàwó Ummu Salama fún Ànábì sallallahu alaihi wasallam nímọ̀ràn nígbà Sulhul Hudaybiyah tá Ànábì sì lo ìmọ̀ràn rẹ̀ dẹ̀ work àmọ́ nígbà tó dijọ́ tí Aisha àti Hafsa táwọn mọ̀ràn ká Abubakar ọmọ kírun wá Ànábì yí padà fún wọn so wọ́n mọ̀ ìpè kìí ṣe gbogbo ọjọ́ táwọn bá ṣàtì ní nǹkan báyìí ni kò ṣe ọkọ wa ọ wà lùzì gbogbo tí ń jẹ́ personality rẹ̀ sínú àwa dá orí mọ́ nínú ilé so ìjọkùnrin ìjẹbaálé ilé gbọdọ̀ ṣẹ́kù
nígbà tó bá rí pé wọ́n ti fẹ́ mọ tukọ̀ kínní ìlọbi tí ọ̀dà. Àmọ́ bá ṣe jẹ́ pé gbogbo àti tọ̀tún bóyá mọ̀ràn tí wọ́n fẹ́ ṣe gan tẹ́lẹ̀ àti tíyàwó mú wá náà méjèèjì lọ́dá nígbà míì ó lè sọ̀rẹ́ńdà fún tíyàwó kò sáburú, ọ̀hún wà romantic náà ni. Àmọ́ tí ń bá tí wọ́n á di wípé ìyàwó fẹ́ ṣaburú ìwọ́n sì mọ̀ pé aburú ni kinní yìí ó tiẹ̀ sí lọ́padà ṣe, ajá sí pé ẹ ti ní pírọ́blẹ́mù nínú ilé yín, ẹ ti ní pírọ́blẹ́mù tó lágbára gan nínú ilé yín. Ànábì sallallahu alaihi wasallam fi gígùn fáwọn méjèèjì níjọ́ náà. Ànábì ní inna kunna sawahibu Yusuf, ẹ̀yin yìí náà lẹ fẹ́ kó bá Ànábì Yusuf lọ́jọ́ sí. Ẹ̀yin obìnrin tẹ́ dá wa nígbà tí wọ́n rí pé di Ànábì ti yí padà sáwọn. Kódà ya Hausa ní àbámọ̀ tóun ṣe ń jọ̀hún ó lágbára òun ọ̀fẹ́ ìṣerú ẹ̀rí. Kí ni Aisha tí òun sí báyìí torí Ọlọ́run? Kí ni Aisha tí òun sí báyìí torí Ọlọ́run? Ló gbadúrú ọ̀rọ̀ yìí lọ́dọ̀ Ànábì. Ànábì lẹ́yìn tẹ́ fẹ́ kó bá Ànábì Yusuf lọ́jọ́ kìíní àná, ẹ̀yin obìnrin tẹ́ fẹ́ dá wa lálẹ́ sí lọ́rùn. Mo ní kéèyàn kírun ẹ̀ ń sọ fún mi pé kí lọ́kàn ti ń bẹ̀. Ó ní inna sarfakunna Aba Bakr àní taqaddumi fi salati mailun minkunna anil haqqi ila al-huda. Ìmọ̀fẹ́ jẹ́ kí Abubakar kírun ṣe mọ̀ pé irun yẹn ní Umaru padà lò lágúmẹ́ǹtì nígbà tá Ànábì jáde láyé sallallahu alaihi wasallam. Irun yẹn ni Umaru padà lò lágúmẹ́ǹtì nígbà tó di ta ni ó joyè, ta ni á fi ṣàlífà lẹ́yìn Ànábì, táwọn ará Mẹdínà pé ọ̀dọ̀ tiwa ló yẹ kí oyè yìí ó wá ń tọ́ra wa lá nílùú yìí, àwọn alágbà yín lálejò. Táwọn ará Mẹ́kà náà pé àwa ni èèyàn Ànábì la tẹ̀lé wa tí wọ́n mọ táwọn ó sì. Umaru níṣẹ́ mọ̀ ipá Abubakar ilà Ànábì ni ọmọ kírun fún wa kó tó jáde láyé. Ẹni tá Ànábì yọ́nú sí kó ṣe mọ́ mú òrun fún wa, ó lè ṣe mọ́ mú ayé fún wa náà, kó ṣe mọ́ mú ẹ̀sìn fún wa. Ìyẹn àwọn ará Mẹdínà ń sọ̀rọ̀ gbọ́ tán pé ọ̀rọ̀ wà ń bí ọ̀rọ̀ tí Umaru sọ yìí o. Ṣé wàá mọ̀ pé ká láwọn ìyá Aisha àti Hafsa ọ̀rọ̀ tí wọ́n sọ l'Ànábì listing sí ni. Tá Ànábì rí àwọn òrí. Tá Ànábì fi ní òun ni ẹjọ́ kírun yìí torí irun yẹn ní tó fẹ́ ṣe nínú ọ̀rọ̀. L'Ànábì fi ní inna kunna sawahibu Yusuf, ẹ̀yin tẹ́ fẹ́ da Yusuf láàmú lọ́jọ́ sí náà nígbà tó fẹ́ gbígbé iṣẹ́ tí ó fẹ́ ṣe tí wọ́n ní ó ṣe. So gbogbo ẹ ní limit tá à ń sọnù. Gbogbo nǹkan gbogbo ń tọ́ dáa náà kó ìrun táǹkì gan ní limit. Ṣe rí ìrun wákàtí márùn-ún táǹkì o. Tí èèyàn bá ń ké instead rákà mẹ́rin tó lọ kí rákà mẹ́fà, Ọlọ́run ò ní gbà. Ẹ ti rí. Tí wọ́n bá ti ní déédéé nì, tí èèyàn bá ṣe nǹkan ju déédéé lọ, yóò tún dákó bá mi lẹ̀. Iyọ̀ ó ti ní déédéé tá a fi sóúnjẹ. Tọ́ ọ bá lékún torí kóúnjẹ ó lè dùn, ó ní padà rí jẹ mọ́. Kọ́kùnrin ó náìsì sí àwọ̀ rẹ̀, kọjọ́ ọmọlúwàbí nínú ilé, ó ṣe pàtàkì, àmọ́ kò gbọdọ̀ bàjẹ́. Kódà tọ́ ọ bá ṣe jù, ìyàwó rẹ̀ náà lórí ọkọ̀ jọ́ta rẹ̀. Torobìnrin ò ní láìkì ọkùnrin tó bá tutù. Ọkùnrin tóun bá ń rí yàn jẹ, yóò fi sọ́kùnrin náà nìwọ ṣá. Òun gangan fúnra rẹ̀ ò ní láìkì rẹ̀ mọ́. Obìnrin fún rẹ̀ a máa láìkì kọkùnrin ó gbóná. Kóhun ó gbé èkó kó bá ọ ní gbígbóná, kó bá ọ ní líle. Ń tí ń jọmọ ọkùnrin lára rẹ̀ nù, ń tí ń jóbìnrin lára tiẹ̀ náà nù. So wọ́n gbọ́dọ̀ báwọ lọ́kùnrin ká sì máa báwọn ní obìnrin. Ọ̀rọ̀ ẹ̀ dàbí dókítọ̀ tó gbọ́dọ̀ mọ déédéé oògùn táwọn ọmọ prescribe fún àìsàn kọ̀ọ̀kan. Oògùn rẹ̀ ò gbọ́dọ̀ ju àìsàn lọ. Tó bá le jù fún ìyàwó tí ó require kó le tó bẹ́ẹ̀, ọmọlúwàbí ni tẹ́lẹ̀ náà, kò ní láéláé rí ọfín. Ọ̀rẹ́ ẹ lójú ọ sọ pé tọ̀ ẹ dákun ẹ̀ ń lọ jàbí ẹ ṣe condition mi ẹ lè bá wa ra nǹkan báyìí dání. Ọ̀rẹ́ ẹ lójú ó wí bẹ́ẹ̀. Àbí kò tiẹ̀ wá tún náà sí ọ directly bẹ́ẹ̀ pẹ̀lú ìtìjú ní fi ń wí. Àdàpè ní fi ń wí pé ó dẹ̀ wá rẹ̀ mí o, ìṣèwà mọ́ bí ń ṣe ó dẹ̀ yẹ kí n tún lọ jà báyìí o, ń dọ́gbọ́n check ìṣó lè bá wọn. So wọ́n náà tún wá fọmọlúwàbí pàdé ẹ̀. Nípa kí ló nídìí àti gẹ̀ẹ́tì lọ́jà, mo lè yábẹ̀ kì í ṣe nǹkan mo lè bọ́ gẹ̀ẹ́tì ẹ̀. Kò nídìí kó wí délẹ̀, wọ́n náà nídìí kó gbọ́ délẹ̀. Àmọ́ tó bá tọ́ bá ti le jù fóbìnrin tó tún jọmọlúwàbí, tóun gangan ti lẹ́kọ̀ọ́ sí ó ti lẹ́kọ̀ọ́ wọn ti kọ́ dáadáa láti ilé tẹ́lẹ̀ tó wá le mọ́ ọ̀fẹ́ balẹ̀ jẹ́ ni. Torí tó bá ti le mọ́ yóò máa rí ọ bí ìnira. Inú ilé tó yẹ kó máa dùn, tó yẹ kẹ́ máa ríra yín lẹ́nìkejì ara yín, ẹ dọ̀tá, ẹ di ẹni tí ó máa kórìíra ara yín. Pẹ̀lú ìkórìíra, ẹ̀yin ò ní gbádùn ayé yín. Ẹ máa prefer kẹ́ wà ń tajú kẹ́ bára yín pàdé nínú ilé lọ. Ní tí sì ń jẹ́ inú ilé níbi tí yẹn lè sá wá nígbà tí ìta bá gbóná. Tó bá jẹ́ pé inú ilé náà ẹ ti sọ di war zone fúnra yín, ẹ ní gbádùn ayé yín.
Imam Al-Ghazzali tún tẹ̀síwájú nínú àwọn ẹ̀kọ́ tó yẹ kí gbogbo ọkùnrin tó fẹ́ fẹ́ ìyàwó kó dì mọ́. Wọ́n ní al-i'tidalu fil ghayra, owú jíjẹ kó mọ níwọ̀n, owú jíjẹ kódò obìnrin náà kóun náà mẹ́kọ̀ọ́ yìí, owú jíjẹ kó mọ níwọ̀n. Èyí tó pọ̀ jù nínú àwọn ìfẹ́ ọmọ a máa sábà jẹ́ láti bí àpọ̀jù owú jíjẹ. Owú jíjẹ dáa níwọ̀nba, àmọ́ àpọ̀jù rẹ̀ àdánwò ni. Imam Al-Ghazzali ní ká ṣe wọn tí wọ́n sì níbi owú jíjẹ. La yubaligu fi isa'ati dhanni wa ta'annuti wa tajassusi al-bawatin. Má ṣàṣejù níbi kó máa rorò kúrò síyàwó rẹ̀ àbí kó máa wádìí ń tọpamọ́. Ń tọ́ bá hàn ni Olúwa fẹ́ ká máa fi ṣayé. Ìmọ̀ wádìí kọ̀kọ̀ ọba tí kò ní dùn mọ́ pàdé. Kódà bó tí ì rí tó dùn mọ́ náà ọ̀dọ́mọ yẹ̀yẹ́ lójú ọ̀nà. Tí wọ́n ní ìyàwó rẹ̀ ní sọ́lọ́ lẹ́sẹ̀ káàkiri, wọ́n náà ò ní jẹ́ ní àpọ́nlé, ò ní jẹ́ ní yìí gan lọ́dọ̀ ìyàwó fún ẹ. Ìmọ̀ wá ṣòfin tó káàkiri Islam ọ̀fẹ́ o. Wọ́n lá Nabi sallallahu alaihi wasallam ní ọkọ̀ fún wa antubugata nisa, ká máa jálu obìnrin lógìgì. Ká máa jálu obìnrin lógìgì. Ìjálu obìnrin lógìgì ni kò ń bọ̀ láti ibi iṣẹ́, notify wọn pé o ti ń bọ̀ wá. Àbí kán ti mọ táìmù tó ọmọ dé. Èwo ni kó máa sọ́yàwó rẹ̀ pé ìfẹ́ kọ́ mọ̀, wọ́n fẹ́ débẹ̀ lógìgì ni. Lẹ́mìí wípé bóyá o lè máa ṣe nǹkan kan kó kàn ká mọ́. Ìṣẹ̀mí kíṣẹ̀mí nù, wọ́gbọ̀n ní gbádùn ẹ̀mí ara rẹ̀. Wọ́n bá kọlù ọmọ wa ta ní ń pè, ta ní ń bá sọ̀rọ̀. Ó fẹ́ mọ́ tú fóònù ẹ̀. Ó lè respect privacy rẹ̀. Kóbìnrin náà ó ṣe bẹ́ẹ̀ fọ́kùnrin. Tí ó bá tí sí reason láti ṣe bẹ́ẹ̀, torí tí reason bá ti ń yọjú, tí ọ̀rọ̀ yẹn bàbá ti wà, ẹ ti ń fura. Ní fura tó wà reasonable. Tẹ́ ti ń rí pé ọ̀tọ̀ níbi tó dábìrì, ọ̀tọ̀ níbi tí ń lọ. Ọ̀tọ̀ ní tí ń wí, ọ̀tọ̀ ní tí ń ṣe. Tí yẹn bá ti wà, àǹfààní ti wà fún ọ láti máa wá ṣọ́ ìrìn ẹsẹ̀, láti máa ṣọ́ ìgbésẹ̀. Àmọ́ kò sí nǹkan kan tó lè mú fura dání. Ọkàn gbọ́ pé wọ́n lẹ́nìkan ṣe DNA, ó sì realize pé ọmọ mẹ́rin tí wọ́n ní wọ́n bí fóun, ìkan kì í ṣe tòun ń bẹ̀, lójú wa rò pé ẹ̀dọ́ àbí kí n ó dé ṣòkòtò rẹ̀ dáadáa, àwọn obìnrin yìí wọ́n lè bá yéèyàn jẹ́ o. Kó máa ṣọ́ tó ò fura síyàwó rẹ̀ rí, kó wá bẹ̀rẹ̀ sí ni máa ṣọ́ lọ́wọ́, kó máa ṣọ́ lẹ́sẹ̀, kó máa tú fóònù, kó máa lọ́ọ̀kì fóònù lóru, kẹ́ máa dẹdẹ ara yín nínú ilé. Eléyẹn ìsìláàmù gẹ́gẹ́gẹ́gẹ́ lòdì sí. Tí wọ́n bá sì ní ìsìláàmù lòdì sí nǹkan, túmọ̀ ẹni kó lè bá bínú Ọlọ́run pàdé nídìí tó ń ṣe o. Àṣebí ìyàwó mi ni Ọlọ́run lè jí ọ ń yà, ìtumọ̀ ẹnu. Wọ́n bá ti ní ọmọ dán nǹkan wò, kò bá ìsìláàmù mu, ó lè ṣe lọ́hùn níbẹ̀ nìyẹn. Ànábì ní la tatruku nisaa laylan, ẹ má máa wọlé tọ̀ àwọn obìnrin lóru láti ìrìn àjò. Kìí ṣe pé n ti ń sọ ń bẹ̀ ni pé o ò láǹfààní àti wọnú ilé rẹ̀. Ẹ̀kọ́ ni kí tá Ànábì sallallahu alaihi wasallam bá ń darí ìrìn àjò, bóyá ń darí ogun bọ̀ wá àbọ̀ ń bọ̀ láti ibì kan, wọ́n sọ̀kalẹ̀ sétí ìlú, wọ́n á rán ni sínú ìlú kí ẹ sọ fún wọn pé a ti dé, wọn ní tí wọnú ìlú. Gbogbo obìnrin tọkọ rẹ̀ tẹ̀lé Ànábì jáde, gbogbo wọn máa palẹ̀ mọ́, bàá kíní ti dé o, bàá lámọyín ti dé o. Tó bá jẹ́ àárọ̀ ni wọ́n fi wọlé àbí lójúmọmọ wọ́n wọlé, wọ́n wà á dúró ń bẹ̀ títí tí ilé ó fi ṣú. So látọ̀sán ni wọ́n ti dé sí ibodè, gbogbo obìnrin, gbogbo ìyàwó lé ó máa wá paramọ́, èyí tó ti wẹ̀ gbẹ̀yìn látọ̀sẹ̀ kan yóò sáré wẹ̀. Reason ni pé tó bá báyàwó rẹ̀ nígbà tí ń ràn lọ́wọ́, tó báyàwó rẹ̀ nígbà tẹ́wàá rẹ̀ ò dùn rí lọ́wọ́, ìkórìíra rẹ̀ ó máa bẹ̀rẹ̀ nínú ọkàn rẹ̀ díẹ̀. Ká sì ló mọ̀ ipò ń bọ̀ wá ní kò bá ti tún ara ṣe. Ká ló mọ̀ ipò ń bọ̀ wá ní kò bá tún lé ṣe. Kò ní ìwọ náà kọ́ bá lébò ṣe fẹ́. Àmọ́ kọ́ máa dùn pé ẹ̀já débẹ̀ lógìgì, tọ́ra bá ibà mọ̀, ká mọ̀ tí máa ń ṣe lọ́wọ́, bóyá mọ̀ ń jáde nígbà tí ń bá sí nílé ni, kí n fi lè mọ̀. Mo ti pè ń pé ń bo ló wà, òun wà nílé, àmọ́ rò pé lé ló wà, ń gbọ́hùn kinní kan, ọ̀kadà kan, ń gbọ́hùn mọ́tò kan ní background, ìjọra mọ́ lọlé kí n mọ̀ gbà tí èsì pọ̀ ń dẹ̀dẹ̀. Kò tọ́ ká mọ̀ treat àwọn obìnrin wa bẹ́ẹ̀, kò tọ́ fóbìnrin náà láti treat ọkọ bẹ́ẹ̀. Ànábì ní la tabghatu nisaa wala tatruku nisaa layla. Tán bá darí ìrìn àjò ńgbà míì tó bá jẹ́ òru ni wọ́n fi dé, wọ́n ó dúró tí ilé ó fi mọ́. Káwọn aráàlú mọ̀ pé a ti dé, káwọn obìnrin pàtàkì jùlọ kán mọ̀ nípa a ti dé, kán túnra ṣe, káwọn ọkọ wọn bá wọn bó ti tọ́ àti bó ti yẹ. Ẹ̀kọ́ ni fún pé ká respect privacy ara wa. Ìjọkọ láya ò túmọ̀ pé kó mọ́ jowú tí ọba ìlàkà ìmọ̀. Ẹlòmíì fẹ́ lè fix secret camera sínú ilé. Àwọn kan ń ṣe bẹ́ẹ̀. Fẹ́ lè kọ́ àwọn kan tí ẹ̀ ń ṣe bẹ́ẹ̀.
wọ́n sẹ́ẹ̀tì kámẹ́rà sínú ilé tí ó mọ̀ fi ṣọ́ ìyàwó rẹ̀ tó bá travel, yóò dẹ̀ mọ mọ́nítọ̀ rẹ̀ lórí fóònù, yóò mọ wo gbogbo tí ń ṣẹlẹ̀ nínú ilé. Fóònù kámẹ́rà yẹn yóò rìkọ́dù gbogbo ẹ̀ kalẹ̀. Yìí tí ó bá wò live yóò mọ wò lẹ́yìn ìgbà tó bá ṣe tán pé kí ló ṣẹlẹ̀, ìgbà wo ló jáde, aago mélòó ló wọlé, ta ló wá wálé, nítorí kíni. So gbogbo kíní wọ̀nyí ó ti kọjá ẹ̀kọ́ Islam. Islam fẹ́ ká jowú níwọ̀nba, kò fẹ́ ká yàyàkuyà níbi owú jíjẹ. Wọ́n lá Nabi sallallahu alaihi wasallam ní inna minal ghayratan, ń bẹ nínú owú jíjẹ èyí tó jẹ́ sí pé yabghaduha Allahu azza wa jalla, Ọlọ́run kórìíra rẹ̀ gan. Ọ̀yẹ́ ghayratu rajuli ala alihi, òun ni kó máa jowú ìyàwó rẹ̀, kó máa jowú fún ìyàwó rẹ̀, min ghayri raybatin, láì ní any reason. Láì ní ó àlálọ lámọ́júmọ́ ní pé wọ́n bá ìyàwó rẹ̀ sùn, ọ̀dẹ̀ sọ́dógún, ọ̀dẹ̀ wàhálà gidi. Tóbìnrin ìyẹn tọ́mọ̀ pé òun ṣàgbákò lérí pọ̀ lálàá, ṣètánì lè fi dọ́là mú, ṣètánì lè fi dọ́là mú. Àbẹ́ àwọn tó máa ń rìnrìn kúrin lọ yẹṣẹ́ wò, ọ̀dà àwọn tí wàá yẹṣẹ́ wò wọ́n ní ń taari nínú iṣẹ́ yìí ní pé ìyàwó rẹ̀ ó lọ́kùnrin nǹkan tí ń yọjú sí, lọ́ọ̀bá ní gbádùn ara rẹ̀ mọ́, ò ní gbádùn ṣẹ̀mí rẹ̀ mọ́. So láìsí rọ́ìbà, láìsí any reasonable wọ́n ṣe ń pè basis kan láti fi sọ pé ó dà pé ọmọ yìí rìnrìn kùnrin, ó dà pé ń purọ́, ó dà pé ń ṣe bákan, tí ó bá tí ì sí àgbà ọ láyè kọ́ mọ́ ló ń jẹ owúkówú. Wọ́n ní Sayyidina Ali radiyallahu ta'ala anhu náà sọ pé la tukthiril ghayrata ala ahlika faturma bisu'i min ajlik, yé máa jowú àjẹjù lérí ìyàwó rẹ̀. Tó bá ń ṣe bẹ́ẹ̀ ó bá ìyàwó rẹ̀ ló kọjẹ́, ó sì ń bá àwọn ọmọ rẹ̀ ló kọjẹ́ lọ́jọ́ iwájú nìyẹn tó mọ̀. Nígbà tó bá ń fura sí ìyàwó tí gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ ti wá mọ̀ bẹ́ẹ̀ pé mi rí ó balẹ̀ sí ìyàwó tó fẹ́, gbogbo àwọn àbúrò rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ti mọ̀ bẹ́ẹ̀ ń pé ó tún rán àwọn èèyàn pé mọ́ bá ń ṣọ́ ìyá lágbájá, ọ̀ràn ará àdúgbò kan mọ́ bọ́ ṣọ́, kọ́ rẹ̀ mọ́ kan mọ́ bọ́ ṣọ́, wọ́n ti mọ̀ kẹ́mi rí ó balẹ̀ sẹ́ni tó fẹ́ nù. Ó ti tú àṣírí àwọn ọmọ rẹ̀ fún gbogbo àwọn tó ń stand akọ̀ yìí. Tọ́ra àwọn ni ó pìtàn fáwọn ọmọ rẹ̀ lọ́jọ́ iwájú pé ó nírú ẹjẹ́ farabalẹ̀ kí n má sọ̀rọ̀ ìyá tó bí yín fún yín, lérí pé ò sì rí kókó kan dì mọ́. So ẹ jẹ́ aṣọ́ra níbi gbogbo irú nǹkan bẹ́ẹ̀. Ìjowú tó bá ṣe déédéé Islam fẹ́, èyí tó bá ti kọjá ààlà ní Islam ọ̀fẹ́. Àkọ́kọ́ tó yẹ kó máa rántí níbi ọ̀rọ̀ àjòwú ni pé àmú nǹkan kan wáyé àdàdúgbò ẹlẹ́ lọ́nà. Ṣòro obìnrin tó ń jowú lé lérí yẹn, tó bá kú ẹlòmíì ọ̀fẹ́, wọ́n bá a sùn dáadáa tí gbogbo ara yóò tún kí wọn kú iṣẹ́ pé wọ́n ń bá a sùn. Ṣó mọ̀ tí wọ́n kí wọ́n kú iṣẹ́, òun ni kí wọ́n wá bá wọn ṣe kó mọ̀. Ìyàwó tó gbé lórí hùn, tó bá jáde láyé tó fayé lẹ̀, yóò fẹ́ lòmíì, kódà àwọn mọ̀lẹ́bí rẹ̀ náà tó encourage pé ó ti pẹ́ ju tètè rìmárì, àmọ́ tí wàá ti lọ nìyẹn, rìmárì kò sí ti ń disturb rẹ̀, yóò fẹ́ lòmíì níṣu lọ́kà. Àwọn mọ̀lẹ́bí rẹ̀ tún lọ bí second marriage yẹn, tó bá rí tẹ́ wọ́n tún wá lóyún, wọ́n tún wá ṣe kó mọ gbogbo ayé tún wá wà ńbẹ̀. Kí wọ́n á jẹ́rìí sí, wọ́n á jẹ́rìí sí pé wọ́n bọ́ báyàwó rẹ̀ sùn sínú sàárè nìwọ́ wà ń gbà náà. So kò wọ́ọ̀tì kọ́ mọ́ jowú kó wà ìmọ̀núrò ni. Ìwà ẹni tí ń jowú kó wà àtẹni tó wa owó náà mọ́yà kò yàtọ̀ síra wọn. Àbẹ́ni tí ń jà nítorí nǹkan kan tí ó tán, ní tí ó padà fi ọ́lẹ̀ tí ò ní tẹ̀lé ọwọ́ náà sàárè, àìmọ̀núrò ni. Ó lè délé ọkọ kejì kọ́ mọ́ kábàámọ̀ pé kí ló tóun fẹ́ wọ̀. Nígbà tí ó bá gbádùn ọkọ kejì ju ìwọ lọ, bóyá ó bówó pàdé lọ́hùn, bóyá ó bá ìwà tí wò ní lọ́dọ̀, bóyá ó bá pàdé, bóyá oorun sùnsùn ló sì bá pàdé tó wọn pé àṣẹ lọ́hùn ò pín síbì kan, ta ló wá ní kó wọn kọ́kọ́ fẹ́ wọ̀. Yóò mọ̀ kábàámọ̀ bẹ́ẹ̀. Níjọ́ tí wọ́n sì ń bẹ láyé, ìfẹ́ pàápín ló ti rò pé òun ní sí ọ. So ti ń jayé nù, kò sí ń tọ́wọ́ tì wà mọ́yà ń bẹ̀. Tó bá mọ núrò palẹ̀ mọ́ fálkìyámọ̀ rẹ̀ kọ́ mọ́ tara rẹ̀ jẹ. Ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ọ̀rẹ́ mi kan níjọ́ kan àwọn béèrè lọ́wọ́ ẹni táwọn fẹ́ wípé àti ẹ̀dó náà kọ́lọ́hún jẹ́ mi ogun o, tí n bá kúrò láyé ǹjọ́ ní ọlọ́kọ ó fẹ́ ọkọ mi àbò ò ní fẹ́ ọkọ mi, irú béèrè wo lẹ béèrè wọn. Àwọn kan fẹ́ mọ̀ náà ni gbà tí I love you yìí pọ̀, mo nífẹ̀ẹ́ ìbá rí yín lè jẹun, tí n bá rí yín lè sùn, làwọn wá fẹ́ mọ kókó rẹ̀ pé tí n bá fayé lẹ̀ báyìí ǹjẹ́ ó rìmárì àbò ò ní rìmárì, ó fẹ́ lómi àbò ò ní fẹ́ lómi. Àwọn sì ní kó búra kọ́ mọ́ purọ́, tó bá ti kàn búra àwọn ó sòótọ́ o, wọ́n fẹ́ lómi tẹ́ bá kú o. Wọ́n lára àwọn wa balẹ̀ báwọn ti gbọ́ sétí, kò nídìí kẹ́ gbọ́ sétí ó yẹ kẹ́yìn náà ti mọ̀ bẹ́ẹ̀. Tẹ́ bá lábúrò obìnrin ṣé kò ní rìmárì,
àwọn kàn fẹ́ gbọ́ sétí náà ni káwọn fi lè mọ kókó I love you kí ló túmọ̀ sí. Irọ́ ayé lásán ni kálukú ń pa fúnra wọn. Ni ó fi jẹ́ sí pé tá a bá déwájú Ọlọ́run kò sí relationship kankan mọ́, kò sí fatherhood, kò sí ìyàwó àtọkọ. La ansaba bainahum yawma idhin wala yatasaalun. Al-Qur'an ló sọ bẹ́ẹ̀ o. Ọlọ́run sọ pé tó bá dijọ́ tá à ń sọ yìí kò ní sí ti ń jẹ́ family mọ́. Ó ti dissolve, ayé ní ti dissolve. Ṣé rí moment tẹ́ ń gbéyàn sínú sàárè yẹn, iná marriage rẹ̀ ti valid mọ́. Ni marriage rẹ̀ ti valid. Ṣé pé nú àìmọ̀ kan tó wà nílẹ̀ Yorùbá ni pé tọkọ bá kú kóbìnrin kan ṣẹ́kù sílé kó mọ̀ rò pé bóyá òun ò nídìí àti rìmárì mọ́, òun ò nídìí ọkọ mọ́. Káyé wá rò pé ṣẹ́wọ̀n kó normal kó choose ní pé ṣé òun fẹ́ rìmárì àbí òun ò rìmárì, ìyẹn kọ́ láburú. Káyé wá rò pé ń pé ń páńpé orí ó ṣẹ́kù nílé yìí ó wà lóyà ni, kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀, irọ́ ni. Relationship yẹn ti dissolve automatically, Ọlọ́run ló dissolve ẹ̀, kò sí loyalty kankan mọ́. Ẹni tó rìmárì àtẹni tó ṣẹ́kù nǹkan kan náà ni wọ́n. In fact ẹni tó rìmárì tún lè gbà ládá nítorí kíni ó ṣe súnà nẹ́bì tí ń jẹ́ nìkáà, òun sì tún mójútó. So tóbìnrin tọ́kọ bá ti kú á tú obìnrin lẹ̀, oṣù 4 àtọjọ́ 10 náà ni. Tọ́jọ́ 10 yẹn bá ti pé ijọ́ kejì ó bá márì ó lè gbà ládá, kò sí ti ń jẹ́ pé ó ti yá jù. À ń bọ̀ wá sọ̀rọ̀ débi adúlù lọ́wọ́ parí ètò wa yìí. À sọ̀rọ̀ nípa adúlù àtọ̀nà tá ń gbà ṣe nílẹ̀ Yorùbá táìmọ̀ kan sì ń yọ wá lẹ́nu tá àgbẹ̀sìn tá à ń ṣe ẹ̀sìn Islam. Ìdè obìnrin mọ́lẹ̀, ìmọ̀ rò pé kọ́ márì láì tí ìpẹ́ nígbà tọkọ rẹ̀ bá kú, lópin ìgbà tó bá ti ṣe píríọ̀dù tí Islam ni ó ṣe tó bá ti ṣe tán, ká tún máa sọ lẹ́nu pé ó ti yá jù. Ṣé afẹ́kọ́ mọ̀ ṣe bàjẹ́ ni? Ọwá ṣínà bàjẹ́ mi ilẹ̀ lọ́pọ̀lọpọ̀, ṣínà bàjẹ́ mi ilẹ̀ lọ́pọ̀lọpọ̀ tí ó mọ̀ wọn pé ó yá fóun jù láti rìmárì, bẹ̀tẹ̀ ara ń dà láàmú, nature ń dà láàmú. Olúwa ti yọ̀ǹdẹ̀ ẹ̀, Islam ti yọ̀ǹdẹ̀ ẹ̀ kọ́lọ̀ márì, ẹ̀yin dó lérí pé ó ti yá jù. So gbogbo kíní à ń bọ̀ wá sọ̀rọ̀ débẹ̀. Wáàsí ló jẹ́ fún kálukú wa, ọ̀rọ̀ owú jíjẹ la sọ débẹ̀. Ìpè má jẹ owó àjẹjù, mọ́ rántí pé bẹ́ẹ̀ fẹ́ràn ara yín jù bá nì lọ náà tó bá dijọ́ àkíyámọ̀ pé tí ẹ ti kú gbàrà wọn, ni marriage yẹn ti dissolve. Ni marriage yẹn ti dissolve immediately. Kódà oṣù 4 ìjọ́ 10 tá à ń sọ yìí, tó bá yẹ pé nú oyún ló wà, tó bá bímọ níjọ́ kẹta tó ṣaláìsí ni marriage yẹn dissolve. Kò ní di oṣù 4 ìjọ́ 10 náà ló ti lè rìmárì kọ́ mọ́ lọlé ọkọ mi gbàrà àtúlẹ̀, torí kìí ṣe tiẹ̀ mọ́, kí ní dúró ṣe. So yẹn ń jẹ́ wàásí fún wọn náà pé mọ́ wà nǹkan mọ́ yájú. Fẹ́ni tó fẹ́ jowú pé kó máa rántí, fóbìnrin náà tó fẹ́ jowú kó máa rántí. Lójú ayé tiẹ̀ lọ́kọ rẹ̀ ti lè fẹ́ kejì, ojú ayé rẹ̀ láì tí ìkú rẹ̀ ó lè fẹ́ kejì, ó lè fẹ́ kẹta. So mọ́ fowú para rẹ̀, mọ́ fowú ṣera rẹ̀ léṣe. Owú dáa níwọ̀nba, wọn bá rẹ̀ lọ́dà. Ká mọ́ fọwọ́ jẹ́ ìyàwó rẹ̀ láàkóso àwọn ọ̀rẹ́ rẹ̀ ní skúù nù, wọ́n bá a ṣeré ni, àwọn tán jọ dàgbà ládùúgbò nù. Èrí rí ò pé gẹ́gẹ́ bí ọkùnrin ó lówú lára nù. Islam fẹ́ ká ní lára wọn bá súnà nábì. Àmọ́ kọ́ wá pọ̀ jù kó lé ìyẹn ni ọ̀dà. Imam Al-Ghazzali ń sọ yìí pé onídìí wọn bá rẹ̀ pé Ànábì sallallahu alaihi wasallam ní inna Allaha ta'ala yagharu wal mu'minu yaghar. Ọlọ́run ọba náà máa jowú, mùmínì òdodo gbọdọ̀ lówú lára. Ànábì sì ṣẹ́bi lé ọkùnrin tí ó bá lówú lára. Tẹ́síkì gbogbo èèyàn ló lè fọwọ́ jẹ́ ìyàwó rẹ̀ la. Gbogbo èèyàn pátápátá ló kàn lè kò ní wo bẹ́ẹ̀ ló kọ́ pé wà understanding, ọlọ́ understanding gan. Ibi tó ti ń lọ understanding gan ni ìyàwó rẹ̀ ti ń gbóyún ẹlòmíì wálé fún ọ lábẹ́ understanding. Ọ̀ understanding eléyìí náà ọ gbọ́dọ̀ níwọ̀nba owú. Ẹnìkan ò lè ṣọ́ obìnrin, obìnrin ló lè ṣọ́ ọkùnrin. Ọba tó dá wa nìkan ló mọ kọ̀kọ̀ ló mọ gbangba. Àmọ́ reasonable one tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí ẹni tó bùkátà tó dẹ̀ kó yẹn léyà ó yẹ kó ní lára. Ẹlẹ́ẹ̀kejì tátùdì mọ́wọ́ bí ọ̀rọ̀ owú jíjẹ ni pé ìfẹ́ ògidì ìfẹ́ gẹ́gẹ́ àtowú jíjẹ nígbà lọ́pọ̀lọpọ̀ ìgbà àbí kí n sọ pé gbogbo ìgbà kọ́ ni a máa associate owú jíjẹ mọ́ ìfẹ́. Tó tẹ́lómi bá lówú lára, owú àníjù rẹ̀ tán bá ní owú yìí ti pọ̀jù yóò nífẹ̀ẹ́ ni. Ìfẹ́ ni ó mọ̀ kúrọ́ mọ́, ìfẹ́ kọ́ lówú gbogbo ìgbà. Tíyàn bá nífẹ̀ẹ́ nǹkan tòótọ́ a máa ṣe yẹn bí kọ́ jẹ́ téèyàn nìkan. Àmọ́ tẹ́lómi bá ń jowú, owú yẹn ti kúrò nífẹ̀ẹ́. Owú tóbìnrin bá ní tó fi lè pa ọkọ ẹ̀, àbí tọkọ bá ní lára tó fi lè pàyàwó,
tó fi wá tún ṣàkóbá fẹ́ni tó ní òun ti torí ẹ̀ jowú. Owú tó bá lè jí ọmọ fara ní ẹni tí òun ti torí ẹ̀ jowú, ìfẹ́ kọ́ ló bí yẹn mọ́, ìkórìíra yẹn jẹ, ẹ̀mí ara rẹ ló nífẹ̀ẹ́. ọ̀ ń jà fẹ́mi rẹ pé ẹ mọ́ yàn mí jẹ níjọ́ tó ti lówó tó ti dọlọ́lá. Àkọ́kọ́ ọ̀kadà tó gùn èmi tó wo èmi mo kó wà jọ ni mo kó lé ọlọ́ tó fi ọ̀kadà. Lẹ́yìn ìgbà náà bọ̀dá mi kan ti ń bẹ́ lu èbó sẹ́ndì mọ́tò mi ló ń gùn káàkiri gbogbo yẹn ṣe bó ti ra mọ́tò ni èmi mo tún ayé rẹ ṣe. Ọwọ́ adìsàn wa lọ fẹ́ yàwó kejì, ọwọ́ agbá wa fàyè rẹ̀ lé gidigidi ọ̀fà lé fún un. Sórí tí ń ṣe ọ́ ń gbà yẹn a lè easily pé lówù fẹ́ mọ́. Ọ̀ ń jà fẹ́mi nù pé bí ìgbà kan yẹn ọ̀jẹ̀ ẹ̀mí ló kù, ara rẹ ló nífẹ̀ẹ́ ló wá ń jà. Ara yóò máa sọ pé àbọ̀ mọ̀ tán aráyé sọ fún wọn pé owú ni kọ́ nọ́mà, owú kọ́ lélẹ̀ ẹ̀ mọ́. Ní tí ń jówú ni èyí tó wá láti inú ìfẹ́ ìpè mo nífẹ̀ẹ́ ni òun mi kó jẹ́ tèmi nìkan ká má ba ń pín bẹ́ẹ̀. Àmọ́ tí n bá ti ń di pé ṣé ọyẹ́ wàá yàn mí jẹ ni ṣé wàá tèmi ọ̀wá gbé ni, owú kọ́ lélẹ̀ ẹ̀ mọ́. Ọ̀ ń jà fẹ́mi ara rẹ nù. Ìyàtọ̀ wà láàrin méjèèjì o. So kíkálùkù ọmọ kíyèsí irú owó ló wọ́n jẹ. Ní ìparí ẹlẹ́ẹ̀kẹfà tí Imam Al-Ghazzali tún sọ nípa àwọn nǹkan tó yẹ kí ẹni tí ó bá jọkọ ìyàwó kó dì mọ́wọ́, al-i'tidalu fi an-nafaqa, ká wà wọ̀ntúnwọ̀nsì nípa owó níná àti family maintenance. Sorobìnrin dédé ní tó bá pera rẹ fún wọn náà ni wọ́n fi tó bá ṣe make ara rẹ available financially sí náà wọ́n ṣe ọgbẹ́ sí. Àwọn ọmọ láìda nature tí wọ́n ní. Ṣé ń tọ́ wọ́ọ̀tì ní ṣé bílíọ̀nù ní bùkátà bílíọ̀nù ni wọ́n máa gbé wá bá ọ, ṣé mílíọ̀nù ní bùkátà àwọn náà mílíọ̀nù ni ó máa jẹ́. So bí ó ṣe rí nù lọ́dọ̀ tí wọn. Ìwọ ní kọ́ wá mọ wọn tí wọ́n sì tẹ́ẹ̀fì ní mọ́ náà pa nínú ilé. Torí wọ́n lá Nabi sallallahu alaihi wasallam ní dinarun anfaqtahu fi sabilillah, owó tí yẹn bá ná sójú ọ̀nà Ọlọ́run ọba ká fẹ́ lọ jagun sójú ọ̀nà Ọlọ́run, wa dinarun anfaqtahu fi raqaba, àtowó tí yẹn ná tẹ́ fi bọ́kùn lọ́rùn ẹrú. Wa dinarun ṣe pé àwọn nǹkan méjì tá Nábì ká yìí ládàá ńbẹ̀ gan ká jagun sójú ọ̀nà Ọlọ́run kí yẹn náwó síbẹ̀. Náwó sí pé àwọn ẹrú yẹn jẹ́ afẹ́ bọ́kùn ẹrú lẹ́wọ̀n wọn ká sọ wọ́n dọ́mọlábí. Ṣe pé ní bá ṣe bẹ́ẹ̀ try. Wa dinarun tasaddaqta bihi ala miskin, àtowó tó ná láti fi tún àwọn èèyàn tí yà ń jẹ tún ayé wọn ṣe. Wa dinarun anfaqtahu ala ahlika, Ànábì ní so wá rí dínárì tó ná fún ìyàwó. A'zamuha ajran, èyí tí ládàá rẹ̀ jù nínú gbogbo yìí tá dákọ̀ yìí, èyí tó ná fún aláìní, èyí tó ná sójú ọ̀nà Ọlọ́run ọba, èyí tó fi tókùn lọ́rùn ẹrú, èyí tí ládàá rẹ̀ tóbi jù alladhi anfaqtahu ala ahlika, èyí tó ná fún ìyàwó. Islam ò fẹ́ kí ọkùnrin ó jẹ ahun sí ìyàwó rẹ̀. Tí bá sọ fúnra wa ń jò ní pé Abu Sufyan nígbà tó láhun sí ìyàwó rẹ̀, Ànábì sọ fún ìyàwó rẹ̀ pé khudhi ma yakfiki wa waladaki bil ma'ruf, má lọ mú nínú owó rẹ̀ ní tí ó bá tó ìwà àtàwọn ọmọ rẹ̀ jẹun, ní tí ó bá tó yín jẹun tí ò ní ṣàṣejù ńbẹ̀, ẹ má mú láì gbà yọ̀ǹdẹ̀. Tẹ́ bá bá owó lápò rẹ̀ kó, tẹ́ bá mọ password àkáǹtì rẹ̀ ẹ transfer, kò sáburú ńbẹ̀. Ànábì fún Hindu ìyàwó Abu Sufyan ó fún onímọ̀ràn bẹ́ẹ̀, torí kò tọ́ fún ọkọ láti ní ahun, kò tọ́ fún ọ láti máa fìyà jẹ ìyàwó rẹ̀. Láàdá ńláńlá ní bẹ́ẹ̀ ń bí kọ́ náwó fún ìyá, kódà láàdá yẹn wọ́n lójú ìtọ̀ ná sí mọ́ṣáláṣí pé wọ́n ní èló lẹ́wàá fílẹ̀ aláàjì, ó ní wọ́n fi owó ẹ̀kọ́ síbẹ̀ kí wọ́n máa fún yín 3 million nígbà tó ò tí ì sanwó skul àwọn ọmọ, nígbà tó ò tí ì tọ́jú ìyàwó rẹ̀, tí wọ́n á wò kẹ́ ẹ̀wé lérí ibú yìí tí ń ṣe ṣóò níta níwọ̀n tá a béèrè owó lọ́wọ́ rẹ̀ tí kò tọ́ fún ọ nínú Islam kọ́ ọmọ ṣe pé tẹ́yàwó rẹ̀ lọ́rùn náà kó tó wá ṣiṣẹ́ ìta. Ànábì sallallahu alaihi wasallam wọn ló sọ pé dínárì tó ná láti fi tún ayé aláìrí jẹ, tó ná fún charity, tó ná fún donation, tó fi tún ayé àwọn aláìrí jẹ ṣe, kò tó lọ́dọ̀ Ọlọ́run ọba dàbí tó ná fún ìyàwó rẹ̀ tó fi dùn nínú. À ń sọ eléyìí náà kọ́ yé ṣe pé nínà ànájù ìyàwó tẹ́ sí pé ó ti ná òun gangan ti ní enough lákàntì rẹ̀ Ọlọ́run lọ́mọ iye mílíọ̀nù tó wà ń bẹ̀. Kì í ṣe irú pé kó tún máa kówó fún débi tẹ́nìkan wà ní ríjẹ lára rẹ̀ ẹlẹ́ni Ànábì ní a máa ná fún ìyàwó ni. Ìwọ náà ti máa ń tà ń sọ ìyàwó rí ọ̀gbọ́dọ̀ máa rí nira kọ́ máa rùn pa, ó ṣe ní láàánú. Láwọn ibì kan tàbí ọ̀rọ̀ dákọ̀ ní Nàìjíríà wa lọ́wọ́ ìlú òkè báyìí kí n má dákọ̀ lú ọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ibẹ̀ gbajúmọ̀ fún pé wọn kì í tọ́jú ìyàwó, wọn kì í tọ́jú obìnrin,
wọ́n ha fìlà bíi tèmi báyìí ní lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ síta wọ́n mọ̀ ṣe assembly ní ọ̀rọ̀lẹ́ skul ọmọ ìyàwó ní í ṣe jíjẹ múmu inú ilé yóò tún délé yóò tún béèrè pé ìyá akínní kí lẹ nílé tá jẹ wọ́n dẹ̀ gbé sí níwájú yóò dẹ̀ tún jẹ wọ́n gbé síwájú yóò jẹ láì nítìjú kò sì banújẹ́ ṣe àwọn kẹyìn lómi ìgbà ká mọ ń banújẹ́ bẹ́ẹ̀ ká èmi ló yẹ kí n mọ ṣe kíní àmọ́ tòwọ́ lọ́lọ́run fi bò mí láṣìírí bí ìyàwó rẹ̀ ṣe jẹ́ lọ́dọ̀ rẹ̀ nu àwọn kan bẹ òun tún kódà ó tún lè lu ìyàwó pé ó dáná kalẹ̀ ló tí ọ̀dẹ̀ fowó lẹ̀ yóò tún lu ìyàwó tí ọba bóúnjẹ ńlẹ̀ ọlọ́mọ sọ wá dídàkudà ọkùnrin àwọn ọkùnrin bẹ́ẹ̀ kún ayé náà nísìn tí wọ́n ní ná wọ́n sì ní wọ́n fẹ́ náà ni àbí kọ́ mọ́ ná síta kọ́ mọ́ ná fáwọn àlè kọ́ mọ́ ná síbi tọ́lọ́wọ́n ọ̀fẹ́ tó bá ti wá délé kò ní tọ́jú ìyàwó kò ní tọ́jú ọmọ gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ ẹ ìsọmọlúwàbí ọkùnrin o ẹ jọ òjíṣẹ́ ńlá nàbì sallallahu alaihi wasallam ẹ sì ra ọjọ́ ọ̀la ẹ rà ánú fáńlá lọ́dọ̀ àwọn ọmọ yín náà ẹ̀fẹ́ wọn tọ́jú yín tọ́ra àwọn ọmọ tẹ́ ẹ tán rí i pé ìyá àwọn nìkan ní í ṣe wàhálà ní sánná ní ó bá dọjọ́ iwájú wá àṣìlá ṣẹ̀ṣẹ̀ mọ kì máwọn ọmọ ní létí kán tó rántí ṣàánú rẹ o àárẹ̀ lé wá dé nígbà yẹn àárẹ̀ ogbó kán máa rọ láre tọ́ kọ́kọ́ jẹ ìyá rẹ̀ láyé ń bí kó tó lọ jẹ lálkìyámọ̀ àwọn aṣẹ́wó tó náwó fún ò lè rèrè wọn jẹ́ ń gbà wọn mọ́. Imam Al-Ghazzali ní wala yanbaghi an yasta'thira an ahlihi bi ma'kulin tayyibin wọ́n ní kódà kò tọ́ fún wọ ọkọ kọ́ máa dún jẹjẹ oúnjẹ gidi ṣe ń kọkùnrin míì ṣe bẹ́ẹ̀ yóò lọ ọ̀ta yóò lọ wá rẹ́sítọ́ráǹtì tó dá ó lè lọ Chicken Republic kó lọ jẹ oúnjẹ tó gbádùn níbẹ̀ ẹ̀dọ́ oúnjẹ tó mí ti standard ayé kó lọ jẹ níbẹ̀ fàlàyé tẹ́ mohammed hù kò ní fún ìyàwó àtọmọjẹ ńbẹ yóò jẹ yóò sẹnu fóró láti ta ó ti lọ jẹja àwọn ẹja àsùn yẹn ó ti lọ jẹ níta ó tún mu mílìkì sí ó mu yúgọ̀tì sí ọwọ́ adélé iṣẹ́ ti jẹun inú mi jẹ́ ó kún díẹ̀ àmọ́ ń bá rí nǹkan kan kékeré kí lẹ ní yóò tún mọ̀ sí bí ìdàkébí ń pa pretend kọ̀ra nǹkan kan wá fún ìyàwó kọ̀ra fọ́mọ fàyín dhalika mimma yughiru sudur sórí tó ń dánwò tó ń ṣe bí ìdàpọ̀ ọgbọ́n yẹn tó ń yọ oúnjẹ jẹ wà tìyàwó ẹ wá ń ṣe kélégbé ẹ ń sá fúnra yín gbóúnjẹ sá fúnra yín òun náà lọ̀tá ọ gbádùn ayé rẹ̀ ọyọ wálé òun náà ṣe gbà pé òun ò tí ì jẹun ẹ̀ ń gbówó sá fúnra yín ẹ̀ ń gbóúnjẹ sá fúnra yín mímọ́ yughiru sudura nínú tí mo bọkàn jẹ́ lọ́wọ́ ẹ mọ ọkàn yín ọmọ tà sí ara wọn ọkàn yín tó yẹ kó wà papọ̀ kẹjọ mọ́ rẹ kẹjọ mọ́ fìfẹ́ hanra yín yọ mọ wá tàlàǹgọ̀ ọkàn síra wọn wàyí obìnrin dùn anil mu'asharati bil ma'ruf àṣẹ tọ́lọ̀ ń pa pé ẹ bára yín ṣe ẹ bóbìnrin ṣe pẹ̀lú dáadáa ẹ nírí yẹn ṣe nulẹ̀ yín fàyín kana muzmi'an ala dhalik Imam Al-Ghazzali ní tó bá jẹ́ sí pé o ní láti ṣe bẹ́ẹ̀ nígbà míì àmọ́ káyàn mọ́ tẹ́lẹ̀ sí ìbín díndín ni wọ́n kiri kọjá ìbín díndín wùn mí jẹ ó wùn mí jẹ alákan wùn mí jẹ ó dẹ̀ wọ́n tó bá jẹ́ sí pé o ní láti ṣe bẹ́ẹ̀ owó tí ó fi rà kọ̀ọ̀ká owó tó fi rà jẹ́ ń báyà lágbájá náà rà dání jẹ́ ń bá àwọn ọmọ mi náà rà tí wọ́n dání kò ságbára bẹ́ẹ̀ Imam Al-Ghazzali ní ayé ń ṣerú ẹ̀ o wálé àkúlù òfin kúfì àti yọ ọ jẹ wọ́n tún fi gé ẹ̀ta yín délé mọ́ yé tún délé kọ́ sọ fún wọn pé ẹ ya abìkan báyìí nǹkan ń tá a fẹ́ ni pé kọ́ ọ̀rá tìyàwó mọ́ ẹjọ́ wa jẹ́ àwọn tó bá jẹ́ sí pé tọ́ òun náà fara mọ́ tèmi ohun ọ̀jẹ̀ kò ní kò sábúrú yé ọ̀jẹ̀ bí haisu láyà àrífò áàlù mọ́jẹ́ ìyàwó rẹ̀ ọmọdé wọ́n tún ya fọ́tò mọ́ snap bí tó ti ń jẹ́ kọ́ tó wá post ẹ̀ pé alọ́jà sún lẹ́nu táwọn ò sì jẹ́ èyí tó bá nínú jẹ́ lẹ́ni tó pẹ̀rẹ̀ láàfa ọwọ́ bàtà ọwọ́n ọwọ́ agbádá ẹ̀kúṣẹ́ sí níwájú lókè látòkè délẹ̀ ẹ̀yìn náà bẹ́ẹ̀ àgò ńláńlá fìlà ńláńlá wọ́n wá rí ìyàwó rẹ̀ ń fẹsẹ̀ gbálẹ̀ káàkiri ní títì ṣẹ̀ń púpọ̀ láwùjọ nísìn àwùjọ àwọ ọ̀dọ́ àáfàá lọ́pọ̀ sí jù nísìn wọ́n rí ìyàwó ẹlòmíràn pé ṣé ìyàwó àáfàá tí wọ́n ń wọṣọ ńláńlá tí wọ́n ń ṣaṣọ lẹ́gẹ̀ẹ́ ni kò ní mìtì standard ọkọ rẹ̀ ọkọ dùn ún rí ń dán láwọ̀ ju ìyàwó lọ rádaràda bọ́kùnrin bá ṣe lówó lọ́wọ́ tó ara ìyàwó rẹ̀ lọ́yẹ̀ká ti mọ̀ déédéé mọ́tò ní ìyàwó rẹ̀ ń gùn déédéé bó ní ṣe ń gbádùn sí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ti kọ̀ǹfàmù tó kìí sọ̀dọ̀ tiẹ̀ gangan ń tá ọmọkùnrin mọ̀ ní pé kí nǹkan kékeré ó ti tó pé ṣé mọ́tò yìí ṣe bó ti lè rìn ó ti lè débi à ń lọ mọ́tò tó lọ yẹnu tí ó ṣe dáadáa òun ló yẹ kí ìyàwó rẹ̀ bó ti yẹ kó rí nìyẹn kìí ṣe pé kó wá jẹ́ opposite ìyẹn ni Imam Al-Ghazzali fi dá wa lẹ́kọ̀ọ́ ní
ibi ó nínú ẹ̀kọ́ ni kó idha akal dodo tó bá fẹ́ jẹun fali yukan yadil ayala kullahum nto da ni pé ọmọ àti ìyàwó kí dúdú wọn náà wà ńbẹ̀ ẹjọ́ máa jẹun papọ̀ àwa ṣe bẹ́ẹ̀ dàgbà tó yẹ sí pé bá ti pọ̀ tó ń lé wa gbogbo owó jọ jẹun ní láti bẹ̀rẹ̀ dé parí oúnjẹ alẹ́ àárọ̀ tọ̀sán ẹ̀mọ̀ ìyá lọ ilé ìwé nǹkan kan ní tí ń bá wa nílé kéwú àmọ́ tó bá ti dóúnjẹ alẹ́ oúnjẹ àjẹsùn àájọ tọwọ́ bọwọ́ bá ti pọ̀ tó àlè lọ bí a máa lé máa lọ bí 15 àájọ tọwọ́ bọwọ́ ní àjọ jàmàlà ni a sì pín ẹran nígbà tá a bá jẹun tán pé ọ̀gbẹ́ni tó bá dàgbà jù nínú wa ni ó pín ẹran gbogbo kìíní ẹ̀ náà ní mẹ́mórì tá a máa wọ ẹran tí kí ẹran yóò pé mọ́ ta ló fòkìlè gbé ẹran mi àwọn ìyá wa sì máa jẹun papọ̀ àwọn ìyá tó bí àwa o wọn a máa jẹun alẹ́ papọ̀ báwa bá táwọn wọn bá ti ń jẹ tiwa ní àárín tó tóbi àwọn náà jókòó wọn jọ máa jẹun papọ̀ wọn ó jọ jẹ nínú abọ́ kan náà ni o so ilé dùn àyọkún kò sáburú Imam Al-Ghazzali ní tó dáa jù ní pé ìwọ náà jókòó pẹ̀lú ìyàwó rẹ̀ jọ máa jẹun má jẹ́ sí dùgbà lẹ́yìn jíjẹ mímu yóò máa tàlàǹgà ẹ jẹun fíìmọ́ ìdàtín nínú dining kan náà ó lè má jábọ́ kan náà bẹ́ẹ̀ kẹ́ jọ àsìkò kan náà àjọ fẹ́ jẹun papọ̀ àtàwọn ọmọ Sufyan radiyallahu ta'ala anhu àwọn náà ló sọ pé balagana anna Allah ta'ala nínú táàrí gbọ́ ní kí wọ́n lọ́lọ́wọ́ bá lékè ọlá àwọn malaikatahu àtàwọn màláíkà rẹ̀ yusalluna ala ahli baitin yakuluna fi jama'a Ọlọ́run a máa sọ ìkẹ́ rẹ̀ àti ìgẹ́ rẹ̀ kalẹ̀ sí inú ilé táwọn ará ilé ibẹ̀ bá ń jẹun papọ̀ wọ́n bá ń jẹun ṣẹ́rí ìjẹun papọ̀ yẹn àṣírí Ọlọ́run bẹ́ẹ̀ pé a máa mú kí ni kọ́họ̀ kúrò nínú ọkàn kódà nígbà tí ẹ bá travel ẹ mọ̀ ríra yín miss nígbà tí ẹ bá travel náà kí ló miss ń pa ọkọ rẹ kí ló miss ń pa ìyàwó rẹ kó tiẹ̀ máa rí nǹkan kan tó ní láàrí dákọ̀ kọ́ mọ́ rí nǹkan kan kí tá a bá jọ wà nínú ilé tẹ́lẹ̀ náà wọ́n wà ní yàrá tiẹ̀ àti òun náà dá pálọ̀ ní òun náà ní yàrá ó dá pálọ̀ ní kálukú jọ wà ní empire rẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kẹ́ ẹ ní tẹ́mọ̀ràn ti ń para yín nígbà tẹ́ ẹ bá jọ sí papọ̀ mọ́ pé ká nílé la wà ní àbájọ jẹun alẹ́ yìí àbájọ sí nǹkan báyìí tẹ́mọ̀ míìsì náà nù ó bá tiẹ̀ fayé lẹ̀ wọ́n mọ̀ ní nǹkan rè kan tí wọ́n mọ̀ fi rántí rẹ̀ àwọn ọmọ rẹ̀ náà pé bàbá wo sí láyé mọ́ àjọ mọ́ jẹun ni àjọ mọ́ sí nǹkan báyìí ni. yìí tí a fi parí ẹ̀ òun lọ̀rọ̀ tó sọ ń gbẹ̀yìn ó ní wa ahammu ma yajibu alayhi mura'atuhu fil infaq àmọ́ o gbogbo ẹ̀ dúdú ń tà ń sọ látàárọ̀ dùn in tó ṣe dandan tó ṣe kókó jù fọkùnrin tó yẹ kó kíyèsí níbi ànáwó fóbìnrin a ní ọmọ náà lánàá jù mọ́ ba ìyàwó rẹ̀ jẹ́ àti pé bẹ́ẹ̀ni ṣe rí ọ̀la lè mọ́ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni ṣe rí ọ̀la lè mọ́ rí íńkọ́ọ̀mù tó orílẹ̀ ní tí ó pọ̀ yẹn tó bá fẹ́ nu ìyàwó rẹ̀ ó lè difficult láti balance ẹnu yẹn nígbà tí íńkọ́ọ̀mù yẹn ò bá tó bẹ́ẹ̀ mọ́ so wọ́n gẹ́gẹ́ bí baálé ilé rẹ̀ kọ́ mọ́ núrò ìpẹ́ eléyìí ó yẹ ká fi invest ní eléyìí ó yẹ ká ṣe báyìí ó yẹ ká ṣe báyìí ó yẹ ká ṣe báyìí àmọ́ yìí wọn ò ní kó fi bí pa wọ́n ọ wá ní dúdú èyí tó ṣe pàtàkì jù ń bẹ̀ ni pé an yut'imaha min al-halal make sure ipá láàlì lówó tó ná fún ìyàwó rẹ̀ mọ́ bá tiẹ̀ jẹ́ spiritually kó á jẹ́ sí pé owó àrámù ló fi ń fìdí ẹ̀ nínú ojúṣe rẹ̀ ni pé kó o fìdí ẹ̀ àmọ́ o kó jẹ́ oúnjẹ àláàlì ni ó fi sí ìyàwó rẹ̀ lẹ́nu àmọ́ la yudkhilu madakhila su'i wa la yadkhula madakhila su'i min ajliha mọ́ ti torí pé ta ìyàwó jẹ ọmọ jẹ náà ni ó jẹ́ ká máa lu jìbìtì náà ló jẹ́ ká mọ́ wọ ìwọ̀ burúkú mọ́ dé ààyè tí ò yẹ kọ́ ọmọlúwàbí ó dé nítorí pé ọ̀fẹ́ bọ́yàwó ọ̀fẹ́ bọ́ ọmọ mọ́ mú owó haramu wá fún wọn lé obìnrin tó bá sì jóbìnrin gidi náà ó yẹ kọ́ mọ́ tẹ̀ mọ́ létí láàárọ̀ nítorí Ọlọ́run ó bò yín láṣìírí ntẹ̀ ẹ̀ bá ti rí ẹ má fọwọ́ fà á ní tipa o kọ́ mọ́ rán létí pé haramu àníjẹ́ nù léyìí o ẹ mọ́ mú owó haramu wá bá wa o torí táwọn náà bá ń jẹ́ tán ṣe ọkọ wa ọmọ owó wálé pọ̀ lénìí ó ṣe kinní kan lénìí ẹ̀ẹ́jọ́ sórí ibú rẹ̀ ni wàá rán ìyàwó rẹ̀ lọ mọ́ mú owó haramu wá fún wọn ka inna dhalika jinayatun alayha tó bá ṣe bẹ́ẹ̀ okó báyàwó rẹ̀ ni la mura'atun laha kìí ṣe kó ń tọ́jú ẹ̀ o ọ̀n bá tiẹ̀ jẹ́ ni oríṣiríṣi ọ̀rọ̀ tó jẹ́rìí bẹ́ẹ̀ láti sọ fúnra wa níbẹ̀rẹ̀ tẹ́ ẹ̀ bá gbàdúrà nígbà tán sọ̀rọ̀ ṣé kí èèyàn má rí tí ó bá lówó lọ́wọ́ àbí tí marriage bá lè sún yẹn dídí kó máa lọ wá haram àtàwọn disadvantages in marriage ọlọ́mọ ṣàfẹsẹ̀ rẹ̀ yíwájú báyìí lọ ó ń béèrè kan á béèrè ká tó parí ká rún mọ́ táìmù ti kọjá tá a máa lò àdẹ̀tí ládéhùn fún wọn pé á dáhùn béèrè wọn lérí prógámù wa lénìí wọ́n ní ẹrúbìnrin kan mùsùlùmí ni lóbìnrin ó sì wá láti ìdílé Islam
bàbá rẹ̀ mùsùlùmí ìyá rẹ̀ mùsùlùmí. So ló bá arákùnrin kan pàdé, ọmọlẹ́yìn Kristi ni ó bá pàdé, wọ́n takún pa wọ́n fẹ́ra wọn. Bàbá ìyàwó gẹ́gẹ́ bí mùsùlùmí kí àti gbọ́rú ẹ̀ ó wò nínú al-Qur'an ní kọ́tọ̀ fóbìnrin tó bá jẹ́ mùsùlùmí láti fẹ́ ẹni tí ì bá ṣe mùsùlùmí lọ́kùnrin. alárábìnrin náà ṣàyàrí ẹni tó wọ́n fẹ́ nù. Bàbá náà wá bínú, làwọn náà wá padà pé tó bá sì wá takú tó fẹ́ wọn kọ́ lọ́mọ. Àkọ́kọ́ ká sọ pé akọ̀yàn lọ́mọ kì í ṣe nǹkan kan tí Islam fẹ́, kì í ṣe tó bá wọ́n yẹ kọ̀yàn lọ́mọ nínú Islam. Bó ló ṣe kọ́ wọn ló bí fáàkì kan ni tó ti kọjá tí ò lè ṣàtúnṣe lè amẹ́ǹdì ẹ̀. Èmi mo bí ọ kí wá ní mo kọ́ lọ́mọ, ṣé mo fẹ́ sọ pé ìbí ọmọ ni? Bíbí yẹn ó ti ṣẹlẹ̀ sẹ́yìn, a lè dágbà padà. So wọn kì í kọ̀yàn lọ́mọ nínú Islam. Wọ́n ní bàbá náà ṣàbínú tó dáa ìfẹ́ rí ọmọ èyí sọmọ mi mọ́, ìníjogún rẹ ò ní jogún mi nǹkan bẹ́ẹ̀. Wọ́n ní bàbá náà bínú. Wọ́n ní kí la rí sí i, níta rí sí i ní pé kò yẹ kí bàbá náà bínú tó bá wọn. Obìnrin yẹn ṣàṣemọ́ṣe ní tó ṣe ọ̀dà. In fact marriage yẹn ò nítumọ̀ nínú Islam. Èyí tọ́sọ̀ yẹn kì í ṣe igi. Gbogbo ọmọ tó bá tara rẹ̀ bí nǹkan bí màrà nù. Kí ló fà á ni pé Ọlọ́run ọba tó ṣe òfin igi síso ó jẹ́ àmọ́ pé igi ò lè so tí ẹ̀sìn obìnrin tó bá ti yàtọ̀ sí tọkùnrin. Tóbìnrin jẹ́ mùsùlùmí tọkùnrin jẹ́ lẹ́sìn mìíràn, ó lóun àwọn recognize marriage yẹn, òun acknowledge irú marriage bẹ́ẹ̀. Olúwa ti sọ tó ti yanjú. So wọn igi gbó ẹ̀ bá lẹ́ so igi irú rẹ̀ kò so. Ṣèbí tó bá débẹ̀ yóò mọ kírun, ọkọ rẹ̀ ò disturb rẹ̀ ń tara yín gbogbo eléyìí. Ọ̀tọ̀ nìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan lọ́tọ̀ ń pẹ́sìn rẹ̀ ò yí padà. Ọ̀tọ̀ ní kó ṣe ń tọ́lọ́hun ọ̀fẹ́. Àìgbọràn yẹn tó bá ṣe é lọ bọ́lọ́hun bẹ́ẹ̀ tó bá wọn lọ́hùn láti bá wí lérí àìgbọràn ó lè bá wí, tó bá wọn lọ́hùn ó lè foríjìn. Ọlọ́run lọ́ṣẹ̀ kì í ṣe bàbá, so kò yẹ kí bàbá ó bínú tó bá wọn. Ìtọ́mọ yín ṣe àìdáa ni, Ọlọ́run sì lọ́ṣẹ̀. Kò yàtọ̀ sí kọ́mọ yín ọmọ purọ́, irọ́ tí ń pa nì, àbí àìkírun déédéé, àbáwọn ẹ̀ṣẹ̀ míì nínú àwọn ẹ̀ṣẹ̀ tẹ́rú wọn fi ṣọba rẹ̀. Tó bá ti tẹ́ ẹni tó bá ṣe ẹ̀fà lọ́lọ́run ọba rẹ̀ lọ́wọ́ ẹ̀mọ̀ ṣìnà sí ìhà fún nítòsí ọ̀dá. Tó bá wà nípò bá wí ẹni jáde mọ́. Àmọ́ kò gbọdọ̀ dé level wípé ò ní jogún mi. Ṣé ẹrógún tí bàbá yẹn filẹ̀ ẹ̀yin kọ́ lẹ ní o. Bàbá kan ò sì lè dájú ẹni tí ó jogún òun. Ara ń tà ń sọ lẹ́ẹ̀kan gbà tá a sọ̀rọ̀ obìnrin tá ń sọ̀rọ̀ owú jíjẹ. Ó ti kọjá, kìí ṣe tiẹ̀ mọ́ tó bá ti gbẹ̀mí mi. Torí ìṣẹ́jú sẹ́kọ́ǹdì tẹ́mi jáde lára rẹ̀ yẹn, owó rẹ̀, mọ́tò rẹ̀, gbogbo ẹ̀ pátápátá kìí ṣe tiẹ̀ mọ́. So o lè sọ kó tó kún pé lágbájá ní ó jogún mi, ọba tí ó pín ti pín. O lè tọwọ́ bọ̀ lágbájá ní ó jogún mi, tàmọ̀dò gbọ́dọ̀ jẹ́. Tó bá ti jẹ́ ni tó gbọ́dọ̀ jogún rẹ̀ àbí tó lẹ́tọ̀ọ́ àti jogún rẹ̀ nínú Islam yóò jẹ́. Àfi táwọn ìdíwọ́ tí ìdí òjogún bá ti wà, bóyá òun ló pa ọ́, kò lè jogún mọ́. Àbí ẹ̀sìn yàn jọra, kò lè jogún. Àwọn lókùnrin tó ọmọbìnrin rẹ̀ bá jẹ́ mùsùlùmí, o lè sọ àsọkalẹ̀ pé kò lè jogún rẹ̀ torí wọ́n kọ́ ló lówó tó ń pín yẹn. Ṣówó tún bẹ lákàntì rẹ̀, ó ṣe bí wọ́n ló ní. Èyí tó bá fi jẹun bẹ̀ tọ́ ná òun ni tiẹ̀. Ó bẹ́ẹ̀ lè gbẹ́mí mi kì í ṣe tiẹ̀ o. So o lè pín, o sì lè sọ àsọkalẹ̀ kan àyàfi dédé. Islam tún fún wa dédé àsọkalẹ̀ tó lè ṣe wàsíyà. O lè sọ pé òkè ẹ bá ń fọ́mọ báyìí ní dédé tí ó bá ti kọjá ìdá kan nínú mẹ́ta. Ẹ bá ń fún lágbájá, ẹ bá ń fi báyìí ṣe sàárà tí ó bá ti kọjá ìdá kan nínú mẹ́ta. O tún ní restriction lérí dédé tó lè nánú owó rẹ̀ lásọkalẹ̀ nígbà tó bá kú tán. Àmọ́ nígbà tó bá sì ń bẹ láyé ò lè ṣe bó bá ṣe wọ́n. Kódà tó bá wà lérí àárẹ̀ ikú tí wọn náà ti ń wo kú lọ́ọ̀kan, bóyá àwọn dókítà ti sọ fún ọ pé kíní yìí sójẹ́ ikú ní ọ̀jẹ̀, kọ́ wa ní ìyàwó rẹ̀ kan tó láìkì òun kórìíra kó jogún rẹ̀ lọ́wọ́ ni mo kọ́ kalẹ̀ kọ́ mọ́ bá àrógún jẹ tó bá lọ tán kán ní àá ó ti kọ́ kalẹ̀ kó tó kù. Wọ́n ní tọ́lá kì í yàn valid yọ jẹ́ gbogbo ẹ̀ ń jí ọmọ mọ̀ pé wọ́n kọ́ lo lówó tí ọ wà mọ́yà ẹ̀ yìí ó pè rẹ kó o tètè fi ṣe sàárà kó rí débánjọ́ àlùkìyámọ̀ ju kó rò pé tó bá dà á lẹ̀ lọ́wọ́ náà lọ́mọ pé ìwọ bá ti fẹ́. Sọ ọmọbìnrin tó fẹ́ ẹni tí è ṣe mùsùlùmí ó ṣàṣemọ́ṣe gidi ó sì ṣe gan-an. Bó bá wọn lọ́hùn rẹ̀ ó lè foríjìn, tó bá wọn lọ́hùn ó lè bá wí. Àmọ́ ti bàbá ó lẹ́tọ̀ọ́ láti bínú gẹ́gẹ́ bí ẹni tó ní bá wí ọmọ lọ́wọ́, ó lẹ́tọ̀ọ́ láti jájú mọ́mọ rẹ̀. Àmọ́ pé ò ní jogún mi, ò ní ṣe gbá, ò ní ṣàwo, ẹ̀yin kọ́ lẹ lógún. Kò tọ́ fún yín láti sọ pé ẹnìkan ni ó jẹ́, ẹnìkan ni ò ní jẹ́. Ọba tó lówó tó kó fún yín gangan tó ní dúkìá, ó ti pín ẹni tí ó jogún sínú ìwé rẹ̀ al-Qur'an, ìwé mímọ́.
ọlọ́run ṣàfẹ̀sìn iye wa jù báyìí lọ. Ilé wa ọlọ́run má jẹ́ ó dàrú, ọ̀nà wa ọlọ́run má jẹ́ ó dàrú, àwọn ọmọ wa bá tọ́jú wọn, gbà wọn tẹ̀sìn bẹ lọ́wọ́ ọmọ fún ọlọ́mọ àlùbáríkà ọlá àti tóbi ọlọ́run. Àwọn òbí wa náà bá wa lékún àlùbáríkà wọn, jí abáyọnú ọlọ́run bá pàdé láyé, ká bá pàdé tó bá di jọ́ al-qiyamah. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.